Are you serious? I'm serious. Ṣé ṣe kó try láti avoid wa ṣá? Oh, ilé ìṣe pípọ́ yóò ń try láti avoid ilé ìtí avoid wa ni. Kó sábẹ́ ilé ìsìn àbá ẹni tó ṣọtí àti gàrántọ̀ ẹ̀ ìyẹn náà àárín lé. Oh, definitely o. Ẹ ká sọ sà. Ẹ ra sà. Ẹ̀jọ̀ ṣe béèrè yan ni. Bẹ́ẹ̀ ni sà, àwọn madam tó ń gbénu bíbá yìí ni. Madam, wọn sí lára ẹ̀dí tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti rí wọn last. Ọjọ́ mẹ́ta? Bẹ́ẹ̀ sà. Ṣé kìí ṣe pé wọ́n kó lọ ṣá? Ara wọn kò lọ torí ìgbẹ̀yìn mi ò rí pé wọ́n kẹ́rù kan jáde àtọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, any day anytime tẹ́ bá bá wa rí wọn, ẹ jọ̀ọ́ bá wa sọ fún wọn pé àwọn tí wọ́n jẹ ní gbèsè wọ́n wá wọn wálé. Ẹ máa jíṣẹ́ yín sà. Ẹ má gbàgbé láti ṣe sà. Máa jíṣẹ́ yín. All right. Ẹ máa wọ àwọn èèyàn. Àwọn èèyàn ṣe wá fọ́ ní báyìí. Wọ́n á gbowó tán. Onígbèsè sanwó ẹ̀, onígbèsè sanwó ẹ̀, gbèsè olórúkọ méjì sanwó ẹ̀, onígbèsè sanwó ẹ̀, onígbèsè sanwó ẹ̀, gbèsè olórúkọ méjì sanwó ẹ̀, onígbèsè sanwó ẹ̀, onígbèsè. Kí ni màmá ṣe fún yín gangan tẹ́ fi embarrass wọn tó? Embarrassment yìí ti pọ̀ jù, màmá àgbàlagbà. Wọ́n jẹ wá lówó ni, a dẹ̀ ti ń pààrà lé wọn over. Mi ì tiẹ̀ lè káyé ìgbà tí mo ti délé wọn yìí. Àjẹjà rí wọn múlẹ̀ náà wá ní ká fún wọn sílẹ̀. Èló gangan lówó náà. Tó bá jẹ́ yẹn ni madam embarrassment, owó tán jẹ wá 65,000 náà sanwó wọn kù, then interest 25,000 naira tún wà lórí ẹ̀, ó jẹ́ 90,000, so iye tán jẹ wá nìyẹn. Ìyẹn ní 90,000, 89,000 ni mo jẹ wọ́n o, mo sì tún ní interest tí wọ́n fún mi o. Màmá ẹ má wọrí, ẹ má wọrí. Ẹ fún mi yàtọ̀ 90 àti 89,000. Ẹ fún mi lákàntì tèmi mi ò ní time please. Okay, 0150. Mo dúpẹ́ ọkọ mi o. Ọ̀ní ṣẹlẹ́yà, ọ̀ní jìyà, ọ̀ní dààmú, àwọn òbí rẹ̀ náà ò ní dààmú. Ìwọ náà wà á dàgbà, ọ̀ní fọjọ́ alẹ́ rẹ̀ sẹ̀sìn. O ṣe gan, mo dúpẹ́ o, o ṣeun o. Ọlọ́run ló lọ pẹ́ mọ́ mi, mo bá tọ́lọ̀ rọ mi ni mo ti ṣe ẹbọ. Èmi náà tún máa wá wò yìí tẹ́tí gbọ́, tó bá dọ̀la lágbára Ọlọ́run, màá yọjú sí gbogbo nǹkan tọ́lọ́run bá dẹ̀ rán mi, màá ṣe fún yín. Ọlọ́run jẹ̀ nílé mi lọ́dọ̀ wọn mọ́. Ìkọ́ tẹ máa lọ sọ́dọ̀ wọn lọ fi yẹ Ọlọ́run ló ti fún mi mọ́. Yes ma, ó dáàbò mọ́. O ṣe ọkọ mi, o ṣe mo dúpẹ́ o, o ṣe gan o, mo dúpẹ́ o, o ṣe ń wo. Àwọn bá ń dúró tè. Ọ̀sán gbèsè ayé mi, ọ̀sán gbèsè tí mo jẹ. Mo dà, mo dúpẹ́, mo kúrò nínú ẹ̀sìn. Ọkọ mi, kí ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan? Jókòó. Mọ́mí, ọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀ ni wọ́n sọ ní gbogbo ibikíbi tí mo dé o. Tẹ́ẹ̀ tó fi sú ọ mi. Bọ́rọ̀ ìlú ìṣerí nù. Wọ́n tiẹ̀ máa ń dásà. Wọ́n á ní téèyàn bá ní lọ́wọ́ ní fi wá tó fẹ́. Tiẹ̀ ò sì ní rí bẹ́ẹ̀. Má jẹ́ kí wọ́n sọ ọ́ dà síwú ẹ̀kọ́. Kò sẹ́nìkan tí ń jà síwú ẹ̀kọ́. Ìgbà wọn bá ti síwò wọ́n wá sọ sẹ́gbẹ̀ẹ́ kan. Tiẹ̀ ò ní rí bẹ́ẹ̀ o. Àdúrà wa ni ò tí ì tó, má jẹ́ oṣù ọ. Mọ́mí, ṣé kí wọ́n sọ pé tí mi ò bá ṣe mi ní ríṣẹ́ ni àbí bíi ti báwo? Ọ̀sẹ̀ ní ríṣẹ́. Àdúrà wa ni ò tí ì tó. Nígbà tá a bá kún fún àdúrà, tí àdúrà wa tó, iṣẹ́ alálùbáríkà tí wọ́n ó ṣe tó fi ní láárí, tó fi débi o, tó fi rògbò rẹ lù. Lọ́lọ́run mi, mo ní òfin lé ọ lọ́wọ́. Sọ́ọ̀tún wa mọ̀lẹ̀ fún tìmọ̀ ni àbí bò ló jẹ́.
Mọ́mí padlock yẹn ti ń le láti tẹ̀ sí i. Àní tí ń dògùn nù. Tá a bá dé lálẹ́ ká rọ epo sí i. Ọgbọ́. Ẹ kú lé mà. Oyin ṣé bó ló máa múnú mi dùn ni? Ṣé bó ló máa nu omi jẹ́ mi nù? Àròkàn mi. Ọní ọ̀ọ́mù kúrò. Sọ́nà tó gbà mú kúrò ni. Wo ìgbà tó ti kúrò nínú ilé. Ọjọ́ tó ti kúrò nínú ilé. Ó wá lé ẹ̀mí mi sómi gbóná. N ò lè sùn. N ò lè wo. Bí n pàgò rẹ kò ní lọ. Èmi mọ̀ dájúdájú pé o ti lọ́dọ̀ ọkùnrin kan tó wà ń bùbá rẹ̀. Ó ìsọmọdé. Kódà àbúrò rẹ̀ gan kì í sọmọdé. Àkókò ti tó. Ẹ mọ́kọ wá. Ẹ jẹ́ mẹni tẹ́ ń fẹ́. Ẹ jẹ́ mẹni tẹ́ ń fẹ́. Ẹ jẹ́ ó mọ̀ mí. Èmi náà fẹ́ pọnmọ yín. Èmi náà fẹ́ pọnmọ yín. Ìgbára là á búra ẹnìkan ikú Ṣàngó lẹ́rùn. Ọ̀gbọ́n mi. Màámi, ẹ ṣàtìmọ̀ wípé ọmọ tẹbí náà kì í ṣọmọ burúkú. Ẹ kọ́ mi níwà burúkú ni. Èmi náà kẹ̀dẹ̀ ní mi ò níwà burúkú lọ́wọ́. Kí ló wá fẹ́ fà á tí mo fẹ́ fi máa wà burúkú? Èmi náà ń rò wípé kí n já sọ́tún kí n já sósì. Kí n lè mú nǹkan kan wálé fún wa jẹ ni. Nítorí ẹ̀ náà ni mo ṣe ń sáré kákàkiri. Ẹ wò láìpẹ́ láì jìnnà. Gbogbo ìrìn tí mò ń rìn lọ́tún tí mò ń rìn lọ́sì pé kí èmi náà ríṣẹ́ kí n lè máa mówó wálé fún yín. Mo mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run ó ti já sáyọ̀. Tó o bá mọ tí ń rò. Ọba òkè ò ṣe inú kó ṣe sí bí yàrá kó fi kọ́kọ́rọ́ sí ká mọnú ara wa. Ọmọ oríṣiríṣi tí ń bẹ nílùú ní ìsìn. Ìkan ọkùnrin ìkan obìnrin ló káyè. Abatẹnijẹ́, apanijayé, ṣàánú mi. Ṣùgbọ́n tí n bá ti mẹni tó ń lọ bá, tí n mẹni tó jọ́wọ́ ọ̀tún rẹ̀, ọkàn mi ò balẹ̀. Bábúrò rẹ̀ náà mọ́kọ̀dé, mo ti tẹ́wọ́ gbà báyìí. Torí ẹ ti dòmìnira ara yín. Ẹ jẹ́ ń gbọ́mọ yín pọ̀n. Kémi náà tó dàgbà tó dògbó, kémi náà tó rebi àgbáre. Ẹ jójú lórí rẹ̀. Màámi, mo ti mọ̀ pé nǹkan tó ń ṣe ní gangan lónìí. Ẹ wò, ẹ máa fọkàn ara mi balẹ̀. Ṣé rí àsìkò tí mo ní máa dùn kálẹ̀ òun lélẹ́yìí o. Mo máa ń sọ fún yín, mo fi ń dá yín lójú pé láìpẹ́ láì jìnnà ó máa fọkàn balẹ̀. Ìgbà náà nínú mi ọtí gbọ́ ọkọ dákun bá lè dákun àwa ń lọ ṣọ́ọ̀bù tọ́tẹ̀lé wà ní ọ̀hún. Irọ́, ẹ jẹ́ kí mi dúró nílé kí n relax. Ẹ gba kọ́kọ́rọ́. Mi àti màmí lọ sí ṣọ́ọ̀bù. Oúnjẹ wà níbi tó bá fẹ́ jà. Oúnjẹ wà níbẹ̀. Màmí Ó dàbọ̀. Ẹ o. mo bá bọ̀bọ̀ yẹn ṣeré jù. After tí mo ti lò 7 good hours pẹ̀lú ẹ̀, àló tún bẹ̀ mí pẹ̀lú 2 hours pẹ̀lú 50,000. Ó mí pé 9 hours ló fi bá bọ̀bọ̀ yẹn ṣeré. 9 good hours tí ò tiẹ̀ yọ rárá. Ẹ̀mí ẹ̀ gbọ̀n. Kó bá kúkú ló ti dé break lọ́dọ̀ ẹ̀ náà. Kí ló dé? Kò lè tó. Gbogbo ìtẹ́ ń sọ látàrọ̀ kò tẹ̀ ń ṣe tó bá mi. Babes, mo níṣẹ́ fún ẹ. Ó ní bọ̀bọ̀ mi kan. Ó sọ pé two song lòun like. Ní pé eré tèmi nìkan máa ń bá òun ṣe. Ní pé ó ti sú òun. Èmi dẹ̀ wò ó pé àtọ̀rẹ́ mi tó ṣá prapra náà. Ìwọ ni mo máa like láti mú dání, you know. Ọ̀rẹ́ mi ò máì. Àmọ́ tí bàbá yẹn bá ti máa sanwó mi. Àyẹn ló kéré jù. Owó is nothing. Ẹ wò ẹ ṣàjẹ́ ká máa rọra. Èmi ò ní ká máa jáde o. Ẹ má misquote mi. Ṣé rí nǹkan téèyàn bá jẹ lẹ́nu báyìí òun ló máa ń pẹ́. Ẹ jẹ́ ká rọra máa jẹ díẹ̀díẹ̀. A ní láti rush ara wa. Ẹ wò tó bá ní ká rush ara wa jù àwọn pípì kan máa lò wá nílòkulò ni. Tó bá dẹ̀ ti lò wá nílòkulò kí ló fẹ́ kù fún wa? Wọ́n ọ̀rẹ́ o máa dùn bẹ́ntì ẹ̀. Ẹ ṣáà rọra. Ẹ wò nǹkan tá a ti ń sọ́dún látàárọ̀. Láńlọ́ọ̀dù yìí ti pè mí ìwé tí ń béèrè owó ilé ẹ̀ tó ẹjọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe sí mi ẹjọ́. Pẹ̀lú ẹ̀bùn báwo ni ṣe wà ókè? Mo ti mọ̀ pé torí owó ló ṣe ń pè mí. Báwo ni mọ̀mú sí ṣán wà òkè? Ó mọ nǹkan tó máa ṣe fún mi. Báwo ni màá bẹ sẹ́yìn lówó ni?
má sàmù bẹ́ẹ̀ tí ẹ rí tó bá ti gbọ́rọ̀ owó báyìí etí ẹ máa nà ní. Wọ́n kọ́ ọ̀lọ́ next mọ́ mi jọ má yẹ kí kankan ṣe wọ́n má jẹ́ kán ronú. Màá ṣe é sì mú lákàá ọmọ rẹ̀ lọ́wọ́. Ó fà fún ti rìn ló ti rí tẹ̀. Bí ìbá fà tẹ́. Àpá ṣé ò tí ì rí mo ti ṣe náà. Ẹ wò ẹ jẹ́ kí èmi náà tètè ṣe tọ̀dọ̀ mi before kí n tó send owó sẹ́gun. Bẹ́tà o, èyí náà mo láńlọ tẹ́yìn omi ìfẹ́ wà náà. Ẹ̀gbọ́n olúwa. Ó pẹ́ tó ti dé. Kò tí pẹ́ náà, kò tí pẹ́ tí mo ti dé láti ẹ̀ bóò ní ẹja ń bá kàn. Ó dà bóò ní iṣẹ́ tó wá lọ. Màmí, mo mà ti ríṣẹ́. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́ ẹlẹ́dàá mi, mo dúpẹ́. Ọba àwọn ọba mo dúpẹ́. Ọlọ́run mi ò ṣe o, èmi mo mọ̀ pé ò ní fìyà jẹ mí. Mo mọ̀ pé ẹ̀ ní jìyà. Mo dúpẹ́ o. Ayérayé nú àwọn ọ̀run mo dúpẹ́ ọba àwọn ọba ẹ ṣé wo. Màmí, ṣé tí wàá mọ kọtínú mi fi dùn jù? Wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ ṣẹ́ńjọ Monday. Monday tí mo ṣe. Bẹ́ẹ̀ni. Ọlọ́run mi ṣe, Ọlọ́run mi ṣe, Ọlọ́run mi ṣe, Ọlọ́run mi. Èmi tí mo sọ pé àdúrà wa. Àdúrà wo ò tí ì kún wọn ní tẹ́lẹ̀. Ọlọ́run gbọ́ àdúrà. Ó ṣe Ọlọ́run o, ṣeun o, ẹlẹ́dàá mi ṣeun, ẹlẹ́dàá mi ṣeun, mo dúpẹ́. Wọ́n lè dé bá yín gbẹ́rù yín wọlé. Ọ̀sẹ̀ ni mo ti mú wa ní kótó yà lọ. Ó ti ẹ̀ bá yín ṣe compulsory life mọ̀ bóyá yín náà máa dùn. Ǹṣe ní jẹ́, ìjẹ́ ọlẹ́dàá mi, mo dúpẹ́. Mo dúpẹ́ o, èrè gbàgbọ́ rèé o, Ọlọ́run mo dúpẹ́ ẹlẹ́dàá. Báwo la ṣe fẹ́ ṣọ̀rọ̀ gbogbo yín sí báyìí? Accountant ò mọṣẹ́ àyànṣẹ́, secretary ò mọṣẹ́ àyànṣẹ́, receptionist ò mọṣẹ́ àyànṣẹ́. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀? Ẹ wò, ọmọ ìlú kéré jù láàrin. Tí mo bá fẹ́ retí òun ló ṣe dáadáa jù. Níbo lẹ́yìn fọpọlọ sí, níbo lẹ fòye sí, níbo lẹ fọgbọ́n sí. Listen everybody, láti èní lọ, ẹni tí ò bá ti ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe is fired. Mi ò ní sọ jù ẹ lọ. Good day. Ṣé mi ló ń bá wí àbọ̀gà? Ṣé gbogbo alájọ wa nígbà tó ga ń sọ̀rọ̀ sí i? Tètè wọlé lọ bá wọn náà tí lè wọnú àwọn mílíọ̀nù. Dúró náà, ìgbà tí ọ̀gá kó gbogbo àjọ láàrẹ̀ tó ní pé ẹ̀bùn nìkan ló mọṣẹ́ ṣe, ṣáwọn àwọn ọmọṣẹ́ ṣe mú gbà. Ibẹ̀ ni kò dúró sí. Ṣé mọ̀ pé ọ̀gá àtẹ̀kùn fẹ́ra wọn? Báwo ni wọ́n ṣe mọ̀? Ẹ̀yin èèyàn. Tí mi ò bá rí mi ò lè sọ. Nígbà tí mo rí mi ò sọ. Mo máa pọ̀ rẹ̀ ní ẹ̀mí ilé iṣẹ́. Ó ṣe ẹ̀dá báyìí. Wo ó ti lọ tán. Lóòótọ́. Sack letter ni straight. Ẹ̀yin girls, irú lòun màtẹ́rí láyé o, wọ́n ti gbà tó dókè mẹ́sì tó fún òun èké. Tẹ́ bá rí ẹ̀bù bó ṣe jẹ̀jẹ́ mi, tẹ́ bá rí ẹ̀bù bó ṣe wọ́ mi, pípẹ́ sí kí mi wà gbọ́ lọ́wọ́ mi, ṣàkóso yẹ kí mi rí dùn síbi iṣẹ́ líle. Àwa náà ti gba tiwa láàárọ̀ ìgbà tí fún wa jẹ gbà kó jẹ́ nù. Ọ̀gá ti fún ilé tó tọ̀ sí ni tó kún bu mi nígbà tó ṣe pé nǹkan tẹ wá ṣe nínú iléeṣẹ́ yìí ẹ̀ ní mójútó èyí tó wọn yín lẹ máa ṣe kiri nígbà wà táwọn ṣe wà níṣẹ́ báyìí wọn ò lè rìn wá lọ́rọ̀ ọ̀gá ò lè rìn wá lọ́rọ̀. Èmi náà rí lára ìṣòro ìlẹ̀ ẹgbẹ́ ṣẹ́rù. Ti ẹ̀ tó bẹ́ẹ̀ lóye kí tẹ́wá yìí wá ṣe ẹ̀ máa ṣe lọ́gọ́rùn mi jẹ́ lẹ́rọ àdínnífẹ́ lọ́kọ̀ wọn á tó gbọ́n yìí. Ẹ máa ṣe advisor. Ìyáálé ọ̀kan ẹjọ́ wà kọ́ọ̀tì tẹ̀ ti ṣe láàárọ̀. So ọ̀gá ẹ̀ ṣe òògùn kan tó tó bẹ́ẹ̀ yẹn fún un. Kì í ṣe yẹn nìkan o. Bọ́gà mi ṣe ń gbé mi lọ sí tree ló ń gbé mi lọ sí shopping. Èmi náà wá fi opportunity yẹn àwọn change díẹ̀díẹ̀ tó wọlé sí mi lọ́wọ́. Mo fi ra gift fún wọn.
Ṣó pé ọ̀gá èèyàn máa bá wọn. Ṣó likeness lásán lọ̀gá mi ní fún mi. Sórí àwọn ọkùnrin mi wà tó jẹ́ pé stylishly báyìí náà tó máa sọ fún obìnrin páwọn láìkè. Òkè ẹ̀ lè máa fi pè bí àtúndípò kéré sóhun àbí bí ojú ọmọọṣẹ́ bí àtúndípò ènìyàn fẹ́ sọ fún ẹ directly ìpòhun láìkè. Wọ́n ní kò tètè mọ ọkọ tó máa ṣe lórí ọ̀rọ̀ ọ̀gá ẹ̀. Sórí irú nǹkan báyìí tó bá wáyé opportunity lolóyìnbó pé an opportunity comes but once sórí tó bá ti rí opportunity báyìí wà sáré grab ẹ̀yìn. Wọ́n rẹ́ kí n grab rubbish. Ìwọ ò kí n grab rubbish. Wọ́n ní ó wá jẹ sára ọlọ́jọ́ wọnú. Jọ̀ṣọ́wọ́ epo náà nípo mú wá ní àbówó yìí. Ọ̀gá ẹ̀ ló lówó tó wà lápò ẹ̀ tó fẹ́ ná fún ẹ̀ náà. Ó dẹ̀ tún complain. Ìyẹn lẹ̀ báwo wà lọ́rùn fún mi báyìí? Wọ́n aṣọ alẹ́ nu ẹ̀ mú mi kì í ní sòrò. Ìyẹn náà láṣọ. Ọlọ́run kò ṣì yẹn. Hello, mommy. Okay, màá bá yín bẹ́ẹ̀ sí. All right, ma. Ọ̀dọ̀ ẹ̀bùn ni mo wà kò jìnnà síbẹ̀. Dúró dè mí màá bá yín. All right, Makete. Títí wọ́n sáré lọ. O tí wọ́n bá mi ṣeré pẹ́lẹ́ nìyẹn. Wo má worry tí bá ti wá next time. Kó take care bá mi kí mọ́ mi. Kò sẹ́ni bọ̀ ní ṣọ́ọ̀bù ọba sí. All right, dear, má worry. Okay. It's man. Nice one. What we do for successful business, we go actually. I was very glad. Everything there work out. But there's stuff we go in there, but no, Bami shape. And everything was a very good thing. They come for more celebration. More. Nice one. So, báwo ṣe máa ń pín percentage báyìí? Àlàyé ò lè tún padà sẹ́yìn. Ṣé kò ní bá ṣe pè tẹ́lẹ̀? Mo mọ̀ ti rẹ̀ bẹ́ẹ̀ mọ̀. Ẹ̀gbọ́n àìkú mi ò ti fẹ́ dọwọ́. Ọ̀rẹ́. Jẹ́rìí ẹ̀. Business mi ti wọlé. No, business kọ́ nílé. Nǹkan kan ṣẹlẹ̀. 3 weeks ago tí mo lọ sí Itri, mo wá pàdé lady yẹn. Oh, you see that babe? Oh, she's pretty. No, ó ti fine jù. So lady yìí yóò kàn béèrè complimentary card. Mo dẹ̀ fún ní card mi. After that, ó pè mí. Mo ní ìdówó kan òun fẹ́ fi clear bóyá mọ́tò or something like that ṣá. Mo ṣáà send owó yẹn sí like 200,000. Mo send owó yẹn sí. After that, tọ́mọ yẹn máa send owó yẹn padà sí mi torí mo fún lákàntì mi. Ìpè kó lè toró yáwó ni aṣáàdáwó mi padà ìgbà tí máa send owó padà tẹ́mi máa rí alert ó sọ pé èrè ló ní mo rí 2 million naira. Zero mistake nìyẹn o. Kò ṣe mistake because mo call ẹ wípé but owó tó send ó ti ju ètè mi fún ẹ lọ ló bá ní ẹ̀wọ̀n dash mi 2 million naira. Honestly speaking bá a ṣe ń sọ̀rọ̀ nsìn wò fún this is another 1 million naira just now. 1 million naira. O tún ti fún ní 100,000 tó fi san 1 million. Mi ò fún lówó kankan again. I don't understand. I really don't understand. Guys, check for God. Something similar ṣẹlẹ̀ sí mi náà lọ́wọ́lọ́wọ́. Ó lọ́mọ kan lára àwọn staff. Ọmọ yìí ló kéré jù ní gbogbo staff tí mo ní ló tẹ̀lé. Torí òun ló ń gba sálárì tó kéré jù. Ẹ lè believe pé nígbà tí mo quantify gift tọmọ yìí ti rà fún mi. Ó ti ju iye sálárì tí mo ti fún lọ. Mi wá mọ nǹkan tó mọ ìfẹ́. Ẹ̀yin pípò yìí wọ́n tan green light fún yín o. Àwọn ọmọ tó wà ń tan sí ni tó wá lè tan green light ó ti yẹ. Ọgbọ́n máa kí ni wọ́n máa follow green light yẹn ni. Kó dáná ẹ̀ padà. Mi fẹ́ iná kí náà nìyẹn. Nǹkan tí mo kàn máa ṣe ni pé máa quantify gbogbo gift tó ti rà fún mi pátápátá. Màá wá ra gift tó ju owó gift tó ti rà fún mi lọ. Mo dáná ẹ̀ padà ni. Ẹ mọ ọdún lọ́tẹ̀ ń gbà. Because ọmọ tó wà ń sìn yìí wọ́n lè fún yín ní nǹkan sí kọ́kí gbogbo yín o. Ẹni láti máa fẹ́rẹ̀ kí. Láti yẹn láṣọ. Bọ́ọ̀ lè kó ọ̀rọ̀ bàbá méjì tó ti Ìwọ gangan ni mo jọ. Wọ́n lọ dúró rẹ̀. Iná kí ló ní wá sọ̀dọ̀ sí. So, ìgbà wo ni kí n wá gbé? Ìgbà wo ni kó wá gbé mi? Yes. Kí ló fẹ́ wá gbé mi fún? Láì ṣọmọdé. Ṣé mi ò mọ̀nà láti kúrò lé lọ síbi iṣẹ́ ni? Àbí mi mọ̀nà láti ibi iṣẹ́ délé? Má wá gbé mi náà. Ẹ ò mọ̀, àwọn Yorùbá ní nǹkan tí èèyàn bá fi sílẹ̀, òun ni ẹnu ewúrẹ́ ń tó. Mi ò dẹ̀ lè fi ẹ́ báyàn ṣeré. Hòtẹ́ẹ̀lì tí ń ṣiṣẹ́ náà, oríṣiríṣi yẹn ló máa ń wá síbẹ̀ náà. Tó jẹ́ kí n máa wá gbé ẹ. Ní sùúrù mi, jọ̀ọ́ má bínú. Láti ìjọ́ tí mo ti ń jókòó sílé,
tí mi ò rí bí kankan gbà lọ. Mo wá jẹ̀jà ríbi tó yẹ pé mo máa lọ láàárọ̀ máa wọlé lálẹ́. Ó wá sọ pé hòtẹ́ẹ̀lì tí mo ti ń ṣiṣẹ́. Ìwọ ló lè farabalẹ̀ nípa iṣẹ́. Kí ló dé máa bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì iṣẹ́ náà? In fact, kó máa ṣe ní filling station, ó pè mí ju hòtẹ́ẹ̀lì tó ti ń ṣiṣẹ́ lọ. Like seriously. Nǹkan tó ń try láti sọ ni pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì yìí nǹkan tẹ́ máa ń pè wọ́n lẹ́rù kún rí ni. Iṣẹ́ ni mo lọ ṣe ń bẹ̀, iṣẹ́ mi dẹ̀ ni máa gbájúmọ́. Máa gbé mi rìn, ṣùgbọ́n mo lẹ́sẹ̀ láti máa fi rìn, má sọ mí di bébì. Sókè má wàá gbé ẹ. Má wàá gbé mi. Nǹkan tí mo bèrè lọ́yìn kó bá mi tẹ̀lé. Okay, I will do that. Ojú owó kọ̀ rẹ̀. Ọtí mo bá ẹsẹ̀ nígbà yìí. Àbá ọjọ́ ìlọ́mọ. Jẹ́ kó jẹ́ kíákíá ṣùgbọ́n. Mi ò lè fún ẹ lókùn tó ń kiri lọ. Ọkọ̀ ọlọ́pàá ni mò ń wè. Báwo ni? Ẹ káàtó. Lọ́njẹ́ káì. Ẹ kú àyè Nàìjíríà ẹ̀yìn ẹ̀yìn tẹ̀ ṣe. Ẹ má wọ̀ ẹ́. Ọ̀dẹ bọ́ọ̀lù máa gbà á. Ọ̀rọ̀ ìdúró àjọ. No problem. Ó dà wà sá. Yà, ó dàbọ̀ ó ṣe. Ẹ̀bùn. Nígbà wo wá ni èpo ẹ̀gúsí mi wá di nǹkan tí wọn kì í jírí lórí àkìtàn? Mo pàgọ́ ẹ several times. Kò pick ẹ. Mo send messages. Kò reply. Kí ni problem ẹ? Ọlá, ṣé dandan ni kí n gbé kọ̀lẹ̀? O ò mójú, o ò mọ ara bó ti wù kó kéré mọ́. Tó bá pe nọ́mbà èèyàn tó bá gbé kọ̀ ṣe bí wàá fi sílẹ̀ ni now. Anyway, mo kàn ní kí n sọ fún ẹ, it's over between you and I. Mi ò ṣe mọ́. Má bèrè, mo mọ̀ pé inú ló ń bí ẹ. Wọ́n ti wá ní nǹkan kan tí mo ṣe tó ń bí ẹnu. After all, àwa méjèèjì, a nífẹ̀ẹ́ ara wa. Tí bá ní nǹkan kan tí mo ṣe fẹ́, wàá sọ fún mi. Má dé apologize, má bínú ìyàwó mi o. Kò má bínú nǹkan tí mo ṣe yìí. Tí má dé ti bẹ̀, á tán. Akọ́ àtẹnu náà wọ́n ń jà, wọ́n ń parí ẹ̀ náà. Mo kọ́, mood tó bá mi rí, mi ò ráyè ẹjọ́. Mo kàn máa kìlọ̀ fún ẹni. Tí o bá fẹ́ ṣe orí burúkú, tí o fẹ́ ya wèrè ọ̀sán gangan, má pe nọ́mbà mi mọ́ o. Tó bá yẹ ẹ, wàá kó kángàrẹ̀, wàá kó ṣíkò wá di ṣọ́ọ̀bù. Ẹ̀bùn. Ẹ̀bùn. Angara. Ayọ̀, ọ̀rọ̀ ẹ̀bùn kò yé mi mọ́. Ẹjọ́ mẹ́ta yìí ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàwọn kankan, ó kọ̀ change sí mi totally. Tí bá pè báyìí, kò ní gbé call mi. Ọjọ́ tó bá jẹ́ pé call mi wá ní I'm busy. Mo ń lọ bí iṣẹ́, mo wà bí iṣẹ́. Ṣé mi nìkan ni? Sórí gbogbo nǹkan tó ń sọ ìwọ ló ń yà lẹ́nu. Kò yé mi lẹ́nu rárá gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń lò sí. Ó jẹ́ láyé, ó dìjà láyé bẹ̀rẹ̀ lọ́run. Ayé ò kí ń bá ládàá òun ṣe o. Bá ti ń ṣe sọ fún ẹ, ẹyẹ ò dẹ̀ kí ń bà lórí igi tí ò bá léso. Kò sóbìnrin tó máa dúró tẹ̀ tí ò bá sówó lọ́wọ́ ẹ̀, ó ní láti get it right. The best advice tí mo lè fún ẹ ni pé try láti wá nǹkan kan tí kò dẹ̀ má gbàdúrà. Tọ́lọ́ ń bá ṣe tó o bá dé, ọmọ ìyá mi obìnrin ló máa wá ẹ o. Sórí pẹ̀lú level pé àkọ́rá manage káàkiri ìfọ̀rọ̀ love lẹ́ni tó bá gbé love lọ bá tẹ bá ràn ẹ̀ lóṣù kan. Tó bá doṣù kejì tó bá rẹ́ lómi, ó máa fò ẹyẹ ni wọ́n, á lọ bẹ́ẹ̀ nìyẹn. Ṣé wọ́n ní kó calm down gbàgbé ọ̀rọ̀ love for now, tó o bá ti dé obìnrin máa wá ẹ rí. That's it. No wonder. Níjọ́ tí mo padà sọ fún báyìí pé Ẹ̀bùn mo fẹ́ lọ introduce ẹ̀ sí mọ́mì mi. Ó bá ní irú iṣẹ́ wo ni mọ́mì ẹ̀ ń ṣe mí náà? Wọ́n kàn ń ta àwọn nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ni. Àti ìgbà yẹn ló ti change sí mi. Mo ṣẹ̀ṣẹ̀ wá gba ọ̀rọ̀ tó sọ. Wo ìlú tàwa igan ń bálàdàn òun ṣe Naija jẹ gbèsè Àbújá la fi dúró. Torí pé kí ni Aso Rock lówó wà? Try láti mọ nǹkan tó ń ṣe. Fọ́ ní gan-an, àti máa bá báwo lè jàre ní àwọn báwo lè ní. Mo jẹ́ ìsìn náà ṣẹlẹ̀. Ọ̀gbìn sáré wá ìkọ̀jẹ́ ní kitchen. Kitchen? Àlá. Kò dáná fún ẹ kó tó bọ́ta ni. Kò já dáná fún mi jàre, ìgbà tó lẹ̀ ti sílé, oníwà ti máa ṣe máa wo kitchen ti máa dá sí tọ́sọ fúnra. Wọ́n sọ fún ẹ pàlà sí ni bàbá rẹ̀ ti yí ẹ, ó yà rí fún ẹ tán fún ẹ fún mi tiẹ̀. Ọ̀rẹ́ náà ní gbàgbọ́gbàgbù. Ọmọ back to business. Okay. Oh yeah. Because man chairman àwọn ẹ̀pìn yẹn pè mí. Ó wà ní omi sáré kọ̀ fún emergency meeting. Okay. Ti ẹ̀gbọ́n náà dábà sọ́kùn àwọn àríyàn. Ti yẹ. Àwọn pípé yìí ti pè wọ́n sí. Kánú jẹ́ personal business ni ó yẹ kí n ti náà. Mo ò fẹ́ ṣe ní tèmi. So, òun ṣe pè fún meeting báwo la ẹ̀fẹ́ gbé bẹ̀.
Well, I like what she move decision on your own, but regarding the date, I should 23 wa okay for her. I should 23 wa okay for her. Yeah, I want to for you. 23 yẹn ò ní lè work for me. Torí 23 yẹn lèmi àti fiancé mi la jẹ fẹ́ lọ ra àwọn èèyàn. So nǹkan tó máa ṣẹlẹ̀ nílé kó má jẹ́ kó bí mi máa dá plan yẹn lọ. So nǹkan tó bá dẹ̀ bá bọ̀ nígbà wo ni máa gist àwa. Ẹ kún ọkọ òkè. Ó ṣá. O ti nífẹ̀ẹ́ sí kan wí kan tó o dẹ̀ sọ fún ọ̀rẹ́ ẹ̀. Ẹ má bínú sí mi. Mo ní kí n fi ṣe ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá òkè ìgbé àrùn mi. Of course, máa introduce ẹ sí yẹn kéré gan. So yẹ ká ṣe mi sọ yẹn. Yẹ ká ṣe mi. Bàbá olóúnjẹ wọ́n lè padà sí kíṣìn yẹn káwá padà síta. Kò sí wàhálà jáde. Bọ́ kí ló ń ṣèwọ bébì yìí lọ? Mo ti notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tá bá ti láǹ jáde báyìí, wà ló tẹ̀lé wa lọ. Jọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Jọ ṣé dandan ló máa fi ń tẹ̀lé èèyàn jáde? Mo béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ló máa ń fi tipá mẹ́ṣin dódò wọn kì í fi tipá fún lómi mu. Jọ ṣé ẹjọ́ ọmọ ìyá mi? Àti wípé ìjáde yín ọ̀hún gan náà tẹ́ bá jáde tí mi ò bá síbẹ̀ ṣé wọ́n ní pé ìjáde yín ò tí complete ni? No, sọ fún mi. Because me understand these days tó fi jẹ́ pé dandan mo gbọ́dọ̀ máa tẹ̀lé yín jáde ṣé fẹ́ lọ lò mí náà fẹ́ fi mí ṣe nǹkan. The thing is I am tired of you guys. As in I'm real tired of this job. Mi ò ṣe mọ́. Kí ni mo gbọ́ kó sọ yẹn? O ò ṣe mọ́ kẹ̀. Ó dàbí pé o ti ń rí ọkùnrin kan tó ń tàn ẹ́ tó ń parọ́ fún ẹ. Wò mí dáadáa, èmi máa fún ẹ ní àmọ̀ràn. Ipe ọkùnrin ẹlẹ́tàn ni wọ́n. Wọ́n á tún ẹ̀ síbi tó nífẹ̀ẹ́. Wò mí, ó já sọjí ara ẹ̀ kó wake up. Ebi tó mọ̀ pé wọn ò lè ṣe dáadáa. But tó bá wá ní ṣe dáadáa náà at the same time, ìwọ kọ́ ló máa sọ fún mi. Wọ́n ní pé mi ò tẹ̀lé yín jáde mọ́. The good news is I'm real done with this job. Ẹ má ní kí n ṣiṣẹ́ yìí dandan. Ṣọ́gun láyé ni. Ó dáa o, bóyá o ò understand. Èmi tèmi o, tèmi yé mi. Ṣé o ti gbọ́? Ó yẹ kí tí ẹ yí ẹ báyìí. Jọ torí Ọlọ́run ìgbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ ò yí ẹ. Ó wá ṣe tó ń sìn yín ó wà ókè ó ti lówó lọ́wọ́ ní tí ẹ yí ẹ. Ṣorí continue ṣùgbọ́n by the time tó bá tún ẹ̀ pa orí ẹ̀yìn máa pé wàá wálé. Ó máa tún ẹ pa bó ṣe sọ yẹn. Ṣé o ṣépè fún mi ni? Tó bá dàbí èpè wọ́n lọ máa tàn pa. What do you mean? Mo ní mi ò ṣe mọ́. Kò ì tó jà. Kò ń ṣe dandan tó bá máa tẹ̀lé wa. Tó o bá dẹ̀ ní tẹ̀lé wa. Ìwọ tẹ̀ ní làákàyè láàrin gbogbo wọn. Jọba mi sọ fún wọn wípé mi ò ṣe mọ́, mi ìbá yín rìn mọ́. Ṣọ́wọ́ máa bẹ̀ ni. Ẹ máa lọ, lọ́wọ́ aṣọ yín lọ, lọ́wọ́ aṣọ yín bọ̀. Wọ́n bá yín di ilé mú. Kí ló dé? Ẹ tilẹ̀kùn o. Ṣé dandan ni wọ́n fi ń tẹ̀lé yàn jáde? Iṣẹ́ tí ò ṣe fi lọ́mọ lọ́wọ́. Èèyàn ò lè ní future nídìí iṣẹ́ yìí. Àfikún. Anyway. John tó lọ nǹkan tí mo fẹ́ sọ yìí mọ nǹkan tí mo ṣe fún ẹ ọkọ ṣàbẹ̀rẹ̀ tí mo sọ pé mo ṣe mọ́ ìlú máa lọ mo gbọ́ tí kọ́kọ́ pé kọ́ mo tún wá lọ́lé ìpè ló bẹ̀rẹ̀ sí ń ṣe fún mi ìjọ tó yọ mú dẹ̀ mo pé wọ́n nìkan náà ló súnmọ́ ìjọba mi bá sọ. Ṣẹlẹ̀ ṣó pẹ̀ ṣe kọ̀ọ̀kan fẹ́ bọ̀ ọ̀nà àṣà. Kò sí nǹkan tí mo ṣe fún tó bá tẹ̀ wá jẹ́ pé mo ní nǹkan tí mo ṣe fún ṣé ó máa sọ fún mi má dẹ̀ bẹ kó má bínú níbo ló fẹ́ kí ti bẹ̀rẹ̀. Kèké sí wàhálà ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ní àbáyé rẹ̀ máa bí òun náà bóyá nìkan tẹ̀ ṣe fún tẹ́yìn rẹ̀ màá ní kó ṣàlàyé fún un. Ẹ̀yin àgbà náà lè sọ pé agbẹ́jọ́ ìkọ́dá àgbà òṣìkà ni so màá lè sì ti side of the story tiẹ̀ náà so tó bá rẹ̀ ti sọ fún mi bá ṣe jẹ́ ìrìn ajẹ́kẹ́ mi bàbá yín bá sùn ní náà wọ̀. O ṣe o fẹ́ pè bàbá mi. Mi ì lè pé sí àti pé kì í ṣòro rí fún un máa ní láti rí tó ti bá ti rí à lè sọ ìrìn ajẹ́ fún ẹ̀yin fipá ṣe ti gbọ́. Bí ìgbà wà ní kí máa ẹ ń kọjú ẹ má mo understand yín ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe yín bẹ̀ mo ẹ má wọ̀rí èmi máa pè yín fúnra mi ṣe ti gbọ́ ẹ tẹ́kì ara yín o. Nígbà tí mo pe nọ́mbà yín bí ẹ̀mejì ọ̀la ìgbésí tó máa bá yín lé. Nẹ́tíwọ̀kì ẹ pẹ̀lẹ́ o. Àwọn ni mo mú wa tó fẹ́ wá gba yàrá tó wà lẹ́kùlé. Ẹ sá ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Ẹ fi mọ ẹbí tí mo ti ṣàlàyé fún mi. Madam sẹ́rí ilé tọ̀dọ̀ mi 2,500 ní oṣù a sì gba owó ọdún méjì ká tó wá sọ̀rọ̀ agreement àti condition.
kò ti jẹ́ mi mẹ́ta àti commission. Ẹ jọ̀ọ́ bàbá ẹ ṣe gba 2000 lọ́wọ́ mi. Láì jẹ́ pé ẹ̀ ní japa ńlá 2005 ni tẹ́ wá ṣe pé a gba ọlá pé mo tó wo ṣe ni ilé náà ló wáyé sí àti gbélé rẹ̀ ayé mọ́yà àwọn èèyàn tán ti pò ìwà 2005 ni a sì gbowó ọdún méjì. àwọn òṣèlú pé mi náà ti ṣàlàyé fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àti pé ìjọba ní owó ilé ọdún kan ní ká máa san. Ṣé ní ilé ìjọba àbí ilé ìtọ́dọ̀ mi? Àbóríjọ àbóríyìn sọ́ọ̀rì àbí ṣé ìjọba gbádùn sá? Táwọn ọmọ yìí táwọn ń ta sìmẹ́ǹtì sá? Àbí ṣé ìjọba ló bá mi kọ́lé ni? Tí àwọn sọ fún mi ṣé ẹ̀yin ò ṣàlàyé fún wọn? Ẹ wá dé pépà yìí sì ẹ̀ ń sọ fún mi pé bóyá tẹ lọ bá lè jọba. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ gidi náà bá lẹ́yìn ṣe báyìí náà. Ilé tíjọba tó kọ́ gan tó yẹ kẹ́ máa gbé sẹ́yìn ni láì ní sanwó ẹ̀ ṣe kó lọ bẹ̀. Èmi ò fẹ́ wá àwọn kọ́sọ́mà bá yọ. Àtọ́wá sọ pé customer is always right landlord is always left you. Ó yá ìwò lẹ́fẹ́ sí mẹ́sàn-án ti kó wá ní. ẹ̀yin náà ìṣòro ṣọ́wọ́ wà lọ́lẹ́ wáyé. Àdúgbò wa ṣùgbọ́n bọ́ọ̀sì kọta tí mo fẹ́ gbà yín níbo ni màmá dà níbẹ̀. Orí pàánù torí pé àwa táwa kọ́lé sẹ́yìn kò lè ní kọ́ ọ̀nà tẹ́gbà níbẹ̀ kí ni wọ́n ti sẹ́yìn yẹn báyìí kan náà. Já lọ kẹ́ wá lọ wo nǹkan tẹ́ fẹ́ gbàjà rí. Wọ́n níbo làwọn máa bà ẹ́ bá máa gbà ló pa lọ́dọ̀ mi wọ́ bẹ̀ ni. Ó sì yẹ ẹ lẹ́nu ó ń wò pé máa introduce sister tó wà níwájú wa ẹsẹ̀ pé ìyáálé ẹ̀ nìyẹn kí wọn náà wá kúnlẹ̀ bí ìyàwó. Oh serious èmi mọ̀ pé òun lè gbé mi wá bóbìnrin ìyáálé mi bí ti bá wà ojú kan làdá mi ni. Anyway, my sister Tomilola. Wow, she's beautiful. Ìyàn kọ mi ẹ̀ka sọ́mà ìyàwó mi ká sọ ìjọ mẹ́ta. Ìjọ mẹ́ta ló yẹ kó máa béèrè àbí kó sọ pé kí lẹ fẹ́ jẹ. Ó ta ìyàwó mi kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. Gbogbo nǹkan bí bá ti fún mi ni mo máa jẹ. Let me come in. Ṣorí ìyàwó tó fàyìn tó báyìí kò ń ṣe pé àbúrò ẹ̀ ló yẹ kó lọ dáná fún. Ìyàwó ẹ̀ bó ṣe fàyìn tó ìkúlẹ̀ wọ kíchì kó lọ dáná fún gbogbo akájẹ mi. That's all. Ọ̀rẹ́ nǹkan tó yẹ kí wọ́n béèrè ni pé ìyàwó mi kí ló fẹ́ mu. Ẹ̀gbọ́n ìyàwó wọ́n ní ká béèrè kí lẹ fẹ́ mu gbogbo nǹkan tó bá fẹ́ mu pátápátá ló wà nílé. Ẹ̀bùn jọ́ kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí? Kí ló dé? Ṣé omi ṣó ni mẹ́jọ ni? Ṣé o láì sí mi ni? Ebi tí máa jẹ ló máa jẹ sí. Ebi tí máa roko tí mo lọ máa roko sí. O tún wá ṣe títí tó bá ní pọ̀mí sínú àpẹẹrẹ kan náà. Tóbi ẹ̀ olómi tó fẹ́ mi lè dé pọ̀mí sínú àpẹẹrẹ kan náà. Ìgbàgbọ́ tí ìran gbogbo ogun ó pé ọmọ ìyálé mi àti èmi lè ṣe é níbi. Lóòótọ́ ọmọ ìyá mi wá. Ṣùgbọ́n ìgbà kọ́lọ́kọ́lọ́ wáyé. Tí bá pa ẹ́ tán, màá ṣe ti tèmi. Ṣé ń di gbogbo gbà? Láti ṣe láti wá ti ṣe àná. Lọ́la burúkú ni. Tomilola, kò yé mi. Kò lè kọ́ òun ṣoṣo báyìí kó sọ fún mi pé òun fẹ́ mi. Ibi ni kí n ti lọ bẹ̀rẹ̀. Ẹ̀bùrú mi báyìí ló sọ pé òun fẹ́ mi mọ̀. Ó jẹ́ tó ń jà láti bèèrè lọ́rẹ́ pé ló ṣẹlẹ̀ kí ló wà lẹ́yìn kí ló kí pé ká bá wà bẹ̀jẹ̀ kí mi àti ẹ̀jẹ̀ ká parí ẹ̀. Kí n sọ fún gbogbo mi láti lọ rí òun fẹ́ mi mọ́ láì ṣe láì rò. Mo wá wò ṣé kò ṣe kó ayé mi ti bàjẹ́ ṣé kò lè kó níbi ti burú báyìí. Síbẹ̀síbẹ̀ ni ọmọ ọmọ yìí tó bẹ̀rẹ̀ bá kọ níbi ẹ̀rọ ìfẹ́. Wọ́n tó lòun ṣe rẹ̀ léṣe. Gbogbo ilé tó ń ká tó ń gbé tó ń ṣe kinní kan kò yẹ kó lè tó báyìí. Mo wá lẹ̀ lánàá tí mo fi wọlé òun mọ̀ ọ̀sùgbà tí mo tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ fọwọ́ tó ẹ̀ lókè ṣẹ̀wà tají Ọládàyọ̀ má fi ròyìn ṣe rẹ̀ léṣe tóbìnrin bá kọ lóbìnrin lèèyàn ń fẹ́ nǹkan tó yẹ kó gbájúmọ́ báyìí iṣẹ́ ẹ̀ ló yẹ kó gbájúmọ́ tó bá ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ obìnrin máa wá ẹni wọ́kọ̀ ni máa wó obìnrin Jésù rẹ̀ ló fi wá lóò jẹun kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu.
àǹtí Linda ẹ káàbọ̀ ṣáájú gbàgbé. ẹ wí tẹ́ fẹ́ wí. àwọn èyí tó kú náà ọ̀rẹ́ yín àwọn ni wọ́n ṣàdéhùn fáwọn máa sanwó iná láti jẹta mo wá ń ṣọ́ wọn mò ń ṣọ́ wọn mò ń dún wọn àmọ́ nísìnyí òní ìgangan náà nepa ń bọ̀ wá jáná ó lè nǹkan tí mo wà ṣùgbọ́n mi ò lè jáde àmọ́ wọ́n wá ní wọ́n ti lọ bí iṣẹ́ yín fẹ́ máa ń lọ yẹn wọn ò tí ì dé. ẹjọ́ torí ẹ lọ ẹjọ́ ṣàfàlà pè yín ṣé security lẹ́fẹ̀ẹ́ máa ṣe ní gbogbo inú compound wa. ẹjọ́ kí ni ó fa wàhálà nínú kí ló dé tó jẹ́ pé ilé yìí gan ojoojúmọ́ la bá jáde àtàrà àwọn èèyàn kan rojọ́ láàrin èèyàn tí ń jà ara àwọn èèyàn tí wọ́n pariwo lera wọn lórí. àkókò jà fún bàbá láńdọ̀ mo sọ fún àǹtí Linda pé owó náà ọ̀dọ̀ wọn ti dín kí nẹ́pà tó wá jáná kí wọ́n sanwó náà ó mà ló fẹ́ gùn. owó náà bó lẹ́yìn ṣe béèrè. ẹ gbà mí ẹ máa gbọ́ bàbá láńdọ̀dù náà mo béèrè owó náà ẹ̀yin náà lẹ́tùn máa sọ báwọn Yorùbá tètè sanwó náà kí àáfàá ló jẹ́ kán ká náà wá o. sẹ́ẹ̀rì mo ti mọ̀ yín dáadáa ìsọwọ́ tẹ mọ́ fi ń béèrè nǹkan lọ́wọ́ yín ò dáa bẹ́ẹ̀ ṣe ń béèrè nǹkan lọ́wọ́ lọ́n tọ́lọ́ ń da yín lóhùn gan ó yà mí lẹ́nu torí ẹ̀ kọ́ lọ́mọ pẹ́ lágídí àbí ẹ̀ mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ń ṣàdúrà tọ́lọ́ ń dáhùn ní òye mi ẹ fẹ́ béèrè owó náà lọ́wọ́ yẹn ẹ fi sùúrù béèrè ṣé jà náà fi ń béèrè owó náà ni. Ọlọ́run fún ẹ̀kọ́ rọrùn láti gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run òun la ṣe máa ń ṣe àìsùn lọ́sàn-án la ṣe máa ń ṣe àìsùn lóru Ọlọ́run kò yí sí láti gba nǹkan lọ́wọ́ ẹ̀ ká tó wá sọ pé n tẹ́ tún sọ yìí. ẹ bí nǹkan ṣe yí sí àtìgbà lọ́wọ́ Ọlọ́run náà nǹkan ò yí sí àtìgbà lọ́wọ́ àwọn èèyàn náà kí ni mo ń ṣe yín ganan ẹ bó ni jàre ìyá mi dáadáa ẹ gbọ́ wọ́n ní owó náà torí tán bá tán wá jáná nísìn gbogbo owó jọ wà ní òkùnkùn ni ìgbà wo lẹ́yìn ó fún wọn lówó. ẹ wo bàbá wọn tí jẹun wọlé tí bá ti wọlé sìn màá mú fún wọn. sọtọ ọtún blọọkì ẹni ẹlẹni lọ́nà láì jẹ́ pé ẹjẹ fi ayò láì ṣe hero safety. ẹ ti bí. ó dáa. ẹ jẹ́ wọlé lọ ti mí dà sí. ẹ jọ mọ ọ. sú yín náà ló dàbí sú àwọn tí wọ́n lọ sí wúrà tí wọ́n dé gbogbo ṣùgbọ́n ti pàkó tán àwọn àfáà sọnù. ẹ̀gbọ́n mi ṣé ọmọdé yìí gbé bíbá ìlàbọ wá kí ọ̀hún. ebi ni láńlọ́ọ̀dù wọn. ọmọ yìí rẹwà gan-an. má lọ bẹ̀ ẹ wá wèrè wo eléyìí ò rẹwà kò rà rẹ̀ sí débi tí ó rẹwà iṣẹ́ olóṣó náà sì òru ni wọ́n ń jáde. iṣẹ́ olóṣó ní tí wọ́n pè yẹn ní ìṣàṣẹ olóṣó. má dé bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀. ẹ̀gbọ́n bẹ̀ jẹ́ àwọn eléyìí mọ̀ sọmọ sẹ́yìn pé mi máa ń gba owó lọ. kí ló dé tí gbogbo bíbá ìdí ti báyìí. ẹ̀yin náà lẹ́ni kọ́rẹ́ǹtì fóònù yìí because àwọn tó ń wẹ̀ ń bẹ̀ ní last week ló gbé ti dọ̀tí weekend ìdẹ́kẹ̀rẹ̀ a tún máa láwọn customer mi kìí jẹ́ pé wọ́n náà tó wá sùn omi yẹn dẹ̀ ti dọ̀tí ó dẹ̀ kó tó kẹ́míkà fún àwọn tí wọ́n máa ń ṣe ó kó tó kẹ́míkà sí pé tó bá ti pé wọ́n máa fún ilé wọ́n máa fi kẹ́míkà sí i sí bọ́ bá ṣe sọ́nsìn máa lọ sókè máa lọ pé òun kíkọ́ tó pè wá ṣe. ní sọ́kọ̀ pé wọ́n ò. dúró máwùlẹ̀ mú nà máwùlẹ̀ fi lọ máwùlẹ̀ fi lọ ó ti wọ́ bẹ̀rẹ̀ sí ìgbà ìlú wa. No, don't touch me, don't touch me. Ṣé nǹkan tó fẹ́ máa ṣe eléyìí ẹ́ tó ṣe ní kí wọ́n á gbé ẹ. Okay, ó ti yé mi. Kọ́ máa rán ọmọ fi sunmi pool, kọ́ máa rán ọmọ tọ́lẹ̀. Kí ló ṣe é? Who is this man? Ṣé kò sọ fún ẹ pé ìyàwó nílò òun ni? Wàá sọ fún ẹ pé hòtẹ́ẹ̀lì òun ti ń ṣiṣẹ́. Ìgbà yẹn kọ́. Ṣé pàtó ń ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì? Ìyẹn wọ́n mì pé kó máa rán ìyàwó ìmọ̀ sunmi pool. Ti mọ orí èèyàn tó jẹ́. Irú ìyàwó ló jẹ́. What do you mean? Wọ́n mi fi ìyàwó ìbáyọ̀ ṣe. Ṣé ìṣẹ́ ìṣẹ́ kó máa rán ọmọ fi dúró kọ rẹ̀? This man is an angel. You are not serious. How dare you talk to me like that? You are not serious. I don't know. Mo ti tó bá bá ìwọ. Ìyàwó ẹ̀ ti wà sáà. Aago mélòó ni wọ́n débi iṣẹ́ lẹ́nu? Mo ti dé ti pẹ́ díẹ̀ sà. Ṣé n tí mo bí ẹ nìyẹn? Aago mélòó ló débi iṣẹ́ lẹ́nu? Okay sà, bóyá bíi after 9 sà. Bí after 9 àbí after 9? Ọ̀rẹ́ ti padà yé mi. Ìtorí ẹ̀ ló fi sọ pé o fẹ́ máa ṣe shifting, àbí? 50. Ṣé o sọ bẹ́ẹ̀ ni? Ọ̀gá mi sọ nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Rádìkẹ́. Sá. Sọ nǹkan tó sọ fún mi. Yóò sọ ọkọ sà. Ṣé o gbádùn? Sá. Lójú mi o tún parọ́. Ó sọ pé iṣẹ́ yẹn ti pọ̀jù fún àwọn ní sà. Ṣùgbọ́n. Ọ̀gá mi ò sọ nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ o. Àbòsí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ tó máa ń sọ nínú iléeṣẹ́ ìfúnlẹ̀ ti rí yẹn o. Mi ò sẹ́ni tí tó jọ mọ́ bẹ́ẹ̀ yẹn. Ẹ fẹ́ bà iléeṣẹ́ jẹ́ lómi lórí ní mi ìdẹ́ni gbà fún yín. Mo ní mo kó wájú mi. Ọ̀gá. Kó wájú mi. Wájú mi wọ́n mi jẹ. Wọ́n mi jẹ. Rádìkẹ́. Yes sir. Ẹlẹ́nu ṣọ́bọ́lọ́. Ìwọ lu ààrẹ tí ò fáìn. Ìwọ wà rẹ̀ tó wọṣọ tí ò dá. Ìwọ wà rẹ̀ tí ò jẹun. Ìwọ wà rẹ̀ tó jẹun tí ò jẹ dáadáa. Ìwọ wà rẹ̀ tó ga jù. Ẹni tó kúrú jù. Ètò yọ̀dì. Ètò sanra. Ètò gbálẹ̀ alálẹ̀wá. Ẹ kó nu lè ṣẹlẹ̀.
fóònù lè ṣe sórí ẹ pé dìde kó wájú mi kó wájú mi àwọn èèyàn rádaràda wọn á fi máa ṣe yóò sí nìyẹn idiot people. láti kọ́ bí aago márùn-ún láti wà nígbà yìí bàbá ní ká wo táìmù ní sí àjọ àlejò bá fè. ọlọ́jọ́ kan tí mo wá sí rẹ̀ mo wá látàárọ̀ nǹkan bí 11 mo tó kúrò bí báyìí mo tún jí wá láàárọ̀ ọjọ́ kejì nǹkan bí aago 6 mi ò bá ń lé gẹ́yìn ò fẹ́ sanwó ẹ̀kún ẹni sẹ́ẹ̀. gbogbo nǹkan tó ń sọ dùn mi ò like last statement to make it kò ní san kíni kò fẹ́ san kíni kí ló máa lóun jẹ yó kí ló máa lóun mu yó ṣó gbéná sórí ni wọn ò tí ì bí dábẹ́ pé mi ò ní gbowó mi lọ́wọ́ ẹ̀ tí mo ṣàánú ẹ̀ ṣé wọn bí tí mo ti rówó ni àwọ̀ wọn ò bí dábẹ́ á sanwó yẹn o á san ni ó wáyé ó wáyé. I'm sorry. That's it's okay. Má bínú àwọn ọmọ yẹn téèyàn ò bá mójútó nǹkan tí wọ́n ṣe ọkàn máa sọ èèyàn tó ní gbèsè ìwọ má bínú sí i. Wọ́n àìsí ẹ pé lè lo request fún mi. Ẹbí ìgbà tí mò ń jẹ ìgbà ó ti pọ̀ jù fún mi. Mo ní iṣẹ́ àkọsẹ́ ìfọ̀kọsẹ́ ní fún àìpé mi kò mú kọ̀ wá ń gbé mi kí èkó lè fi. Bébè, wọ́n fa yọ sọ ọ́. Àmọ̀ pé ó mọ̀ pé nǹkan tí mò ń kó lé lórí pọ̀ fún náà kó mọ̀ pé táwọn àṣẹ jẹ́ ká ọkọ̀ gbà ṣọ̀ then àwa ẹ̀ṣẹ̀ máa àárín ìgbà ṣe máa rọjà sí i. Mo mọ̀ pé a gbọ́dọ̀ ṣe nǹkan tó máa máa tì sí ṣọ́ọ̀bù so that táwọn ìwà patronize wọn ni wọ́n sọ pé èèyàn ti jẹ gbárùn tàbí ọkọ̀ èèyàn ṣe dáadáa fún un ṣàmọ́ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ yẹn so mi ní fẹ́ kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wáyé ní àwọn tó fẹ́ kù ṣe kọ́tẹ́ kí wọ́n máa lù bí àgbẹ̀ kẹrù kọjá pọ̀ ní ṣọ́ọ̀bù ìrọ̀ ó understand nǹkan tí mò ń sọ. Bẹ́ẹ̀ jẹ́ ká ṣe ní ṣìṣẹ̀ntẹ̀lé shop first then lẹ́yìn yàrá máa bàbá ìfẹ́ kọjá sí mi ó yẹ kó trust me èmi máa gbìyànjú tì nǹkan tó bá wá wẹlẹ́ ni ó lè fẹ́ mọ̀ sọ nígbà yẹn but trust me I won't disappoint you. Thank you, baby. I like it. Business we should focus Hello? Okay, my join anything. Yeah. Darling, 1 minute. Yes, what's darling? I got a surprise for you. I got a surprise. Meet my sister. Ebu! Ebu! Come back here! Ebu, wọ́n ní báyìí. Ṣé wọ́n kọ́ ni wọ́n pẹ̀ ni? Ìwọ́n kọ́ ni wọ́n pẹ̀? Wá, kí ló wà láàrin ìwà àti boyfriend mi Bọ́lájí? Àti bírọ̀, máa gbọ́ pọ̀nù. Ìkan tó wà láàrin ìwà àti Bọ́lájí gan-an ló wà láàrin ìwà àti Bọ́lájí tó fi ń fẹ́ mi. Àgbà òṣì, àgbà rádaràda, àgbà òfò. Sórí, ọ̀rọ̀ mọ́sọ̀kọ̀, eléyìí tí mo mú yìí máa tọ́kọ̀ dé sí kan tó máa ṣe. Tó bá ní pé kí wọ́n fi Bọ́lájí, wàá jẹlẹ̀. Ẹbí ló bá rí. Ẹbí ló bá rí. Gbogbo ẹsẹ̀ mi. Ó fẹ́ sẹ́mi nígbà bó ṣe dà. Ìwọ tó ológo mọ́. Ìwọ ológo tí wọ́n ń bì. Ṣé mi ló bá sọ̀rọ̀?
tiẹ̀ ẹ̀bùn ẹni tó kó ẹ sí mi tó ní pé kó máa gbó mi lẹ́nu wàá sọ tó bá sọ láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kàkà kíkì ni òun ṣàkápọ̀ ẹkùn ayé àṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní láàrin èmi àti ẹ ìpínlẹ̀ ọmọ ìyá ti dé báyìí. mélòó ẹ̀yin méjì péré oyin dákú ṣàánú mi. ṣé wọ́n fẹ́ bọ́ ni tó bá rí mi tí mo bá ń bọ̀ tó bá gba báyìí wà láì ó ti kú wọn ti sìn ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ kò burú kí lóbìnrin tẹ̀tọ̀ rí kí lókùnrin tẹ̀tọ̀ rí káwọn tí wọ́n lé méjì lọ́rùn lọ máa ń ṣe gbọ́ máa ń ṣe pàṣẹ ẹ ṣe ti jú báyìí òkú kẹmẹ́sùn o òkú kẹmẹ́sùn nígbà tí bàbá ti ń kẹ̀mí wà láyé tẹ́lẹ̀ máa ń kó sí ṣọ́ọ̀bù nígboro kí ló ń kó sí ṣọ́ọ̀bù nígboro fún wàhálà tó bá bá mi sọ̀rọ̀ ọ̀kan mẹ́kẹ́ mẹ́ gbọ́ pípọ̀ jù ni ewu lè mi ṣẹlẹ̀ láàárín ìwà tàbúrò ẹ kẹ̀mí kúrò ẹ sí tàbí ọjọ́ mẹ́jọ kẹ́sọ́ fún mi. ohun ní kẹ́ bèrè lọ́wọ́ ẹ bèrè lọ́wọ́ ẹ̀bùn nǹkan tó ń rí tó fi wàrú ọwọ́ ẹ jẹ́ kó fẹ́nu rẹ̀ sọ. ẹ̀bùn kẹ́mẹ́ wojú mi ṣé wọ́n pẹ́lú ìgbà tí wọ́n fọ́ àwọn ẹlòmíì wà ní pélé sí orí ìfẹ́ mi kíkọ jù tí máa ń lọ sóko lẹ̀wẹ́ yìí kẹ́mẹ́ lọ́ta lẹ̀wẹ́ yìí kẹta lẹ̀wẹ́ yìí wọ́n fẹ́ kẹ́mi tẹ̀lé mi kẹ́mi gbé ẹ lọ kẹ́mi ra súwìtì fún ẹ jọ ìfẹ́ ló wà lẹ́tí kékeré yẹn ìyẹn ló wáyé kí wò mọ́ mi lára o kí lè wúlẹ̀ ṣẹlẹ̀ láàrin ìwọ àtẹ̀gbọ́n ẹ tẹ́kọ̀ ẹ tàbí ọmọdé mẹ́jọ. ẹ̀bùn lọ nígbàjú àbúrò bàbá rẹ̀. ẹ̀fẹ́ fún yàrá yìí sí mi ẹ̀fẹ́ fún yàrá yìí sí mi ìyá mi ṣáìlì bí ọ̀rọ̀ gbédè meeting after meeting ká wọlé gbogbo ẹ̀ máa níyàn ojú. tí bá gbọ́ ọmọ ẹni nílé mo máa pa ni. ọ̀rẹ́ ìpàdé ṣolú lé. mo máa pa ni máa ní. ẹ máa ní mo máa pa ni o. mo máa pa ni. ẹ kú ó ti kú. dákúndá ẹ má jọ bá o ẹ má jọ lọ́dọ̀ rẹ̀ ẹ ṣàánú mi ẹ má jọ ṣe léṣe. longest kí ló wá ṣe ní ibi tí mo ti rí ẹ lọ́jọ́ yẹn. sórí ibi tó mẹ́nu gbà yẹn one annoying girl tó pé rẹ̀ lọ́rẹ̀ mi rè ó wá yáwó lọ́wọ́ mi ó dẹ̀ ṣàánú ẹ̀ ọdún mi ìdí ẹ̀ láìkí máa yáyọ̀ mi mo yá lówó tán kó wá sanwó di wàhálà a máa call girl yìí a máa end call mi bí ẹni pé mò ń yẹ̀mú lára mo ti rò títí pé kí n fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ mi yìí màtọ́lọ̀ máa mú bẹ̀rẹ̀ bí mo ṣe study Instagram page ẹ̀ ni then mo ti wá rí pé there is this particular address tó ti máa snap picture because address yẹn máa ń hàn ní background ẹ̀ mo wá wà lọ síbẹ̀ ilé ẹ̀ lè mo ti lọ block ẹ̀ bẹ̀ kọ́kọ́ ló pàdé mi jọ yẹn. sọ àlà. ẹ ìwọ náà wà ń kó báyìí. báwo ni. ọ̀rọ̀ iṣẹ́ ló ń sọ báyìí no tí ìdíyẹ kan lọ a kàn ń manage ni pé ọjọ́ tá a bá rí àárí èyí tá a bá dẹ̀ ti rí náà àárí torí pé láti bàtà ti kó school yẹn mi ò tí ì ní iṣẹ́ kan pàtó tí mò ń ṣe. ọ̀gá ọ̀ ìyàwó ẹ gbọ́dọ̀ wà understanding báwo ni ìyàwó àtàwọn ọmọ ìṣe wa ń kọ́. adé ò fọ́ ẹ̀dìṣà máa rè ló fẹ́nu pè lọ́nlọ́rin. ṣé o mọ̀ pé obìnrin mo ti try ẹ bí ẹ̀ẹ̀mejì kò work owó dẹ̀ lóbìnrin mọ̀ ọjọ́ a fẹ́ ra wig a fẹ́ ra bàtà a fẹ́ ra aṣọ o pè mí lénìí so tí o bá dẹ̀ ti ní owó tó fẹ́ bá àwọn obìnrin ṣe é sìn it's better kó ra fúnra ẹ̀ ní space because ìyàwó yẹn máa padà di ìyàwó níyàwó nítorí owó lóbìnrin mọ̀. I'm so sorry please mi ì mọ̀ pé bóyá eré ni bàtẹ́ má mi lọ síbẹ̀ àtọ̀. What about you? ṣọ́kùnrin gidi kan wà ń ta mọ́ báyìí gbogbo ẹ̀yin ọkùnrin kan tiẹ̀ ti dẹ̀ lẹ́tàn so ó dẹ̀ mọ̀ mí kí ìtẹ̀lé wa gbọ́rọ̀ ọkùnrin kọ̀ọ̀kan sáyà. gbogbo ọkùnrin òde wa rí bákan náà o rí bákan náà wọ́n ló kọ́ ń wò bẹ́ẹ̀ ó mọ̀ pé àwọn Yorùbá sọ pé tá a bá ní ká díjú kẹ́ni búburú fi kọjá tẹ́nire náà máa fi kọjá èèyàn onímọ̀ o. ok so ọkùnrin gidi náà wà dábàá. ò ní pẹ́ rí ẹni rẹ̀.
ọ̀rẹ́ Clayton Park ṣé bíbá là ń bọ̀ ni. Ibi kọ́ là ń bọ̀, mo kàn ní ọ̀rọ̀ ní fẹ́ kájọ sọ ni ọ̀rẹ́. Torí wọ́n ní ajá tó bá rí ni tó ń jù tó wá padà wá rí ni tó ń gbó, ó rí pé nǹkan kan wà ńbẹ̀ ni. I don't understand. What are you insinuating? Kí ló ṣẹlẹ̀ láàrin wa tó ń kó sọ́la? Richard, the only thing tí mo mọ̀ ni wípé láti ọjọ́ tí oyin kan ti introduce àbúrò ẹ̀ sí mi ló ti change. Mi mọ̀ kankan jù yẹn lọ. Ó dẹ̀ ṣú ọ̀pọ̀ kò sí nǹkan láàrin wọn àtàbúrò ẹ̀. Ṣé màá tún máa parọ́ fún wọn náà ni? Wọ́n lè parọ́ fún mi náà lẹ́ẹ̀kan. Níwájú Ọlọ́run àtìyàn tí mi ò gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ kò sí nǹkan kan láàrin èmi àtàbúrò ẹ̀. Jù wípé ó jẹ́ ọmọọṣẹ́ mi lọ, ó jẹ́ one of my staff lọ. That's all. Sure. I'm very sure. Me anything pẹ̀lú ẹ̀. Okay. You know what we're going to do now? No. Let's drive down to our house. Take a look at me. Good. Tó bá yẹ pé yẹn ló fẹ́ good. At least màá lè bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. I want to know. I will be glad we do that. All right. Okay. Tẹ́ bá ti get truth, èmi á tún padà. Wá bẹ́ẹ̀ lọ. Kí ló rúkọ? Lórí lọ́pẹ́ lórúkọ. Alright, get take it. Ẹ ṣe gan. Bimbo. Sir. Àkáǹtì yóò balance rárá. Ó short 2,000 naira báyìí. Same thing yesterday. Ó short 4,000 naira. Kí gan ló ṣẹlẹ̀ nílé iṣẹ́ ìgbà? Ọ̀gbẹ́ náà dùn. Mi ì fi bẹ́ẹ̀ ní shortage lánàá. Rádíkẹ́ jẹ 1,000, èmi short 3,000. Àdúwèrè lélẹ́yìn. Rádíkẹ́ jẹ 1,000. Wọ́n jẹ 3,000. Ó dẹ̀ ló ní shortage. Ta ló wá ní shortage náà méjèèjì? Ọ̀rọ̀ yìí ti wá fẹ́ yé mi báyìí. Ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu mi. Ẹ fẹ́ lé mi kúrò léṣẹ́. Kẹ́ tó bà tèmi jẹ́, èmi ò wà ní fún yín láyè kí ẹ bà tèmi jẹ́. 6,000 naira yẹn màdé yọkọ̀ mi sálárì. Dà lọ́rùn, màá mọ tí màá sọ. Dáadáa sórí ẹ pé sá. Gẹ́ra rọ̀ bí ẹ. Ẹ kó o má kí ni jọ. Àwọn èèyàn rà dáadáa, ẹ fẹ́ fi kí n kó bá pè. Good afternoon, manager. You this man again? O tún fẹ́ wá ìwà yá sí again. Kí ló dé? Kí ló wá? Manager, mo wá rí ẹjọ́. Really? Ṣàlejò. For what? Okay. Manager, tẹ́ ẹ bá bínú, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ ni. Ṣé rí wíwá tí mo wá lé mi? Mo wá bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó mi, pàápàá jùlọ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní last time. Àǹkẹ́dẹ̀ máa wo oyún kì í ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn, but ara mi ló gbóná and ó dẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ fọ́ ló trigger incident tó ṣẹlẹ̀ tí wọ́n jọ tó tọ́ lọ. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ má bínú. Mi ò expect pẹ̀lú wa bẹ̀bẹ̀. In fact, ó ṣe ń jọ mí lójú. Because tèmi ò bá ṣe sùúrù ìjọ yẹn, ẹ sọ pé ìfàṣọyà mọ́ mi lọ́rùn. In fact, ẹ fẹ́ nà mí ìjọ yẹn ni. Well, as a man to man, èmi ti gbọ́ nǹkan tẹ́ sọ. Kò sí problem. But kí gan-an lẹ wá fẹ́ kí n ṣe fún yín ní pàtó? Ẹ ṣe gan-an manager. Ìyàwó mi jẹ́ kí n mọ̀ pé incident tó ṣẹlẹ̀ yẹn òun ló fa nǹkan tó fi sáàkì. So nípa tí wọ́n wá sí ìwà ẹni kẹ́ ìjọ́dúró náà kí wọ́n mi gba ìyàwó mi sí ẹ̀jọ̀. Well, kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe sí yẹn náà. Ọdún ìjà tí àjàǹjọ́ yẹn tẹ̀sẹ̀ wá pariwo lé mi lórí àná ọ̀dà àwọn ọ̀gá gbọ́ sí òun ló dẹ̀ fà á tí wọ́n fi sáàkì ìyàwó ni. But ẹ mọ̀ pé mánéjà lèmi náà, èmi náà ń jíṣẹ́ fáwọn kan. Ẹ máa bá yín fọ̀gá sọ̀rọ̀, ẹ̀yin ni kẹ́ ẹ bẹ́ẹ̀ lẹ̀dá yín dáadáa kí àwọn ọ̀gá gbọ́ sí mi lẹ́nu.
tí n bá ti bá yí bẹ̀bẹ̀ kan lè gba ìyàwó mi padà. mánéjà èmi mọ̀ pé tó bá ti jẹ́ pé lóòótọ́ ẹ ti dáríjì ẹ ti gbàgbé ọ̀rọ̀ yìí ó ní bẹ́ẹ̀ ṣe máa bá àwọn ọ̀gá sọ̀rọ̀ lókè tó ṣe máa gbọ́ mánéjà ní ìlànà. tó bá jẹ́ lọ́dọ̀ mélòó lára èèyàn lèmi náà wá jọ Ọlọ́run mo ti gbẹ̀bẹ̀ yín bó ti máa bá yín bá àwọn ọ̀gá sọ̀rọ̀ kò sí problem tó bá jẹ́ ẹ̀rẹ̀ bá wa mo kọ́kọ́ lòdì tó wà náà. òkun mi ìyàwó mi á dára fún ẹ wàá sórí rẹ mo ti gbọ́ tọ̀tún báyìí mo dẹ̀ ti gbọ́ tòsì tí ń ṣe Káyọ̀dé wọ́n ní màá bẹ̀ pé o má bínú tó ti gbọ́ báyìí torí pé látìgbà tí wọ́n àti Káyọ̀dé tẹ̀tì jọ rìn tẹ̀tì tẹ̀léra yín ni mo ti fẹ́ràn rẹ dáadáa ọmọ dáadáa sì ni ẹ o jọ̀wọ́ mo fẹ́ kó o fi ṣoṣù kó o fi para tèmi ní kó o mọ̀ Káyọ̀dé lára tó ti gbọ́. Dádì èmi tiẹ̀ ní kí irú nǹkan báyìí má tún ṣọ̀mọ́ lọ́wọ́ ẹ̀ because Káyọ̀dé bó ṣe wà yẹn ó ti máa ń jẹ òun jù mo lè má sọ fún un bóyá kò tiẹ̀ kúkú fi mí nífẹ̀ẹ́ náà kí n parí iṣẹ́ mi pẹ̀lú ibi tí mo ti ń ṣiṣẹ́ lóòótọ́ rẹ̀ bóyá ọdún 2 ni àbí ọdún 3 tí ò bá dẹ̀ lè dúró bóyá ó lè wẹ̀ lómi síwájú. Káyọ̀dé ọ̀rọ̀ ló ti gbọ́n tí ìyàwó rẹ sọ yẹ gbọ́nà níbo ló ti rírú àwọn ara gbígbóná yìí gan-an náà kò sí irú ara gbígbóná báyìí nínú ilé wa o kò sì sí ẹni tí jẹrú owó báyìí ọkùnrin rẹ̀ ní ẹ láì sóbìnrin ó bẹ́tà kó wà very very careful tó ti gbọ́ báyìí. dádì ẹ ṣe gbọ́n ẹ pẹ́ fún wa ṣe rí gbogbo mi náà mọ̀ pé mo lọ́ọ̀bù so reason nìyẹn ṣe rí mi ò kí ń fẹ́ rí pẹ̀lẹ́ ní ọkàn ìdímọ̀ tó máa ṣe ń rí pẹ̀lẹ́ lómi aka mi kàn máa ń gbóná ní ṣáá mo kí fẹ́ ṣe àrẹ pẹ̀lẹ́ ní bọ̀dù so reason nìyẹn kí ṣe pé èmi náà mi mọ̀ nǹkan tí mo ń ṣe and léyìí tó lè ti ṣẹlẹ̀ ń sìn èmi náà lè ti promise mi ní wáyé wá síbi iṣẹ́ mú èmi ní wáyé wá mo mọ̀ pé ní ìsìn báyìí náà ti dùn gbà tó ti gbọ́n tọkọ̀ ẹ̀ sọ sí àbí ṣe bó sì lè wọlé ṣètò máa dáná oúnjẹ fún ata máa jẹ. Dádì mi ni mi ò dáná oúnjẹ fún ilé níta even kì í má fẹ́ olójú kò kẹ́ sí. ọmọ dáadáa jẹ Káyọ̀dé bó ṣe nídìí yẹn o á dára fún ẹ ok má pẹ́ o. wà lọ drop mi sílé. ní sùúrù náà mo ti lè drop ẹ báyìí ilé kẹgbọn mi mú ẹni tì lọ. ẹgbẹ́ àwọn olùgbọ́dọ̀ mọ̀ sí ìgbà onímọ̀ kú nìkú. ẹ mo mọ̀ bó ti tẹ́ka ṣe máa ṣe díẹ̀díẹ̀ báyìí èmi náà mo ní ẹ̀wọ̀ ló ní mí náà kó síbi tá à ń lọ. ọmọ gbogbo promise to promise ló máa fẹ́ mi ṣáà mọ gbogbo promise. mi ì change ọ̀rọ̀ tí n bá sọ I can't wait for that very blessed day. ẹ ṣọ́ pé ọ̀rẹ́ yín tí ó fẹ́ ta lé ó ti rẹ́dí dá ó ti rẹ́dí ẹ ṣọ́ àṣẹ pé a máa dé ló ṣe irọ́ kì í ṣe àwọn bàbá ọ̀rẹ́ bá ń já lọ mọ́tò ìfẹ́jọ mọ́tò àbúrò tí ẹ̀jẹ̀ bá jí mọ́tò ẹ má bínú gàrí rẹ̀ láti jẹ́ mọ̀ wọ́n rí ni mọ́tò ìjà ń ṣiṣẹ́. Ọláyínká! Ẹ̀gbọ́n mi. Mo gbọ́! Ìwọ kan kí ni wọ́n? Nínú àkejì. Bẹ́ẹ̀ni ti ta kí ló ṣẹlẹ̀? Mo gbé mo dára. Ayé yìí ti bàjẹ́. Ayé tọ̀dọ̀ mi gangan ni mo fẹ́ sọ pé ó bàjẹ́. Ọláyínká! Ẹ̀gbọ́n mi à ń gist ni. A kò ní dáa fún dókítà tó gba ẹ̀bí ìran mi ńgbà tó fẹ́ bí. Ẹ̀yin jíìsì! Jáì túmọ̀ tẹ̀sí kọ̀kọ̀. Kẹ́nà! Stop! Ẹ sùúrù kan alábàárẹ̀. Bọ́lẹ̀! Ewu bàbá ó ti ṣèlérí fún fóun máa fẹ́ mi bàbá ọkọ mi ẹ máa ń lọ sí. Ìdá fún pásítọ̀ tó bá ti kọ́. Tó o máa pẹ́ pásítọ̀ tó. Ọláyínká! Mo dáhùn, ṣé bí wàá sọ fún mi pé wò kí n sá olóṣò ni? Olóṣò ní tẹ́lẹ̀ mo ti repent. Repent tẹ́lẹ̀ bí mo ní lọ ní àbí mẹ́tẹ́nà fàyà. Ẹ mọ̀ gbà mí. Má kí mi. Ọmọ wọn àbúṣe àbúlá lè jọ ni má kí mi. Sọ́ọ̀rì ọkọ̀ yìí, Ọláyínká ọkọ̀ yìí, gbé lọ mọ́. Èmi ní gbé lọ lé ni. Sẹ́bẹ̀ you are a good driver. Irú mi mọ mọ́tò wa. Mọ́tò wa. Dáńkù ara wa. Ìjìnlẹ̀ pampa. Sẹ́ẹ̀rì ọkọ̀ fúnra mi ni wa. Sọ́ọ̀rì bọ́ọ̀tì wa ọkọ̀ mi ní driving and parking. Ó tún máa kọ́ mi ní traffic light. Èmi ni máa wá ọkọ̀ yìí lọ. Sọ́ọ̀tì yọ. Wọ́n bá sọ àwọn kan táwọn road safety ń béèrè lọ́wọ́ yìí. Ẹ máa dá wọn lò. Ẹ fi àwọn bíbí ilé ọ̀nà. Àwọn bíbù. Ẹ fà wọ́n lẹ́nu ẹ̀kọ́ máa gbádùn ara wọn náà. Kí ló dé ẹ ká máa lọ bí tá à ń lọ jàre. Mo rò pé àbí kò fẹ́ da fún yín ni. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ ẹ̀yà wèrè. Ẹ tó kọlà yín gan ó sì rè. Ìlà ló fẹ́ jura wọn lọ. Ẹ̀yin náà sì lè gbàwé. Kó sì lè kí àwọn ẹlẹ́bùn bọ̀ ló wà lọ́wọ́ yín. Olùkọ́ yín bẹ́ẹ̀ mo kó méjì pọ̀. Ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀. Ẹ lè kí lọ lé kí lọ mú mọ́ náà wá. Má. Fẹ́ lọ lé lọ mú mọ́ náà wá. Ṣé kí kọ́ yín ni? Automatic. Ẹgbọ́n mi ẹ̀ ní sùn.
méjì lójú ti yẹ kọ̀ mí. Àwọn tó pa méjì. Níyà. Ó tọ̀ra. Níyà. Oyin Kọ́sọ́lá. Ẹ̀bùn. Oyin Kọ́sọ́lá máa dùn. Ní ìmọ̀ ọdún mo fẹ́ mọ ọmọ sí i. Ó dára. Oyin Kọ́sọ́lá. Ọ máa dùn ni. Ọmọ Adésọyà. Kíde tó lajú ẹlẹ̀ tó lajú ẹlẹ̀ báyìí wọ́n jẹ̀ gba ògùn ẹmọ ẹ̀ lára. Wọ́n tó yẹ pé ògùn ẹ tó yẹ pé ó ń tàn. Ògùn tó ṣá pàápàá tó ń ṣáná gidi tó tàn tó òṣùpá lọ. Ó wá wó ṣùṣù. Ó fún èèyàn kan láyè ó wá gbogbo ẹmọ ẹ̀ lára. Sórí bó ṣe wà yìí kó fọlọ́wà o. Tó bá sọ fẹ́ máa sọ fún ẹ lẹ́nu bí ọ̀bá ra fóònù ó máa tún ra kéèsì. Kéènì lẹ́ńjìnì nù. Kòròfò rẹ bó ṣe wà yìí kéèsì ẹ́ńjìnì nù rẹ. Àǹtí mi, ó yẹ ká arrest máa yín ni o. Arrest kọ́ arrest lẹ́sìn ni sórí wọn tiẹ̀ ọlọ́wọ́ máa tẹ́ ndògò tó ní o má kọjá ìyá rẹ o má kọjá ìyá rẹ o ṣó gbọ́ wo bí ọ̀bára ìṣáná ẹlẹ́ta bí ọ̀bá kọ́mọnú rẹ̀ kú àwa kú kòròfò nìkan pálí ìwọ àyúrẹ́ ṣe mí. Kúlẹ̀ tí mo wà síbi láti ilé. Àǹtí mi má tọrọ ilé ìkún ọ̀rọ̀ ọlọ́tí ni ẹ jẹ́ ká lọ. Ṣé bá ọmọ tó ṣe tọ́bi lògùn ẹ jẹ́wọ́ o kò ní jẹ́wọ́ bá a wà tí o máa gbẹ́sí. Ẹ dáwọ́ yín lọ́jọ́ ẹnu òṣìwò náà gbèsè ẹ kó ra yín lọ tí wọ́n yẹ ká lọ tẹ̀rẹ̀ ẹ jẹ́ ká padà sílé mi. Àgbàṣọ. Ṣé ọ̀rọ̀ ní báàsì lẹ́fẹ̀ẹ́ máa kà fún mi? Ṣé kò mi lò? Àǹtí mi ẹ̀wọ̀ jẹ́ ká lọ tẹ̀rẹ̀. Ṣé kò mi lò? Ṣé má gba ṣé kò mi lò? Àǹtí mi. Babe, kí ló ṣẹlẹ̀? Honorable Gbénga láwọn pè é látàárọ̀ ògbé kọ̀. Òótọ́ ni mo rí kọ́ ọ̀hún mọ̀ máa gbé. Kí ló dé tó lóò mọ̀ máa gbé? Jọ, ṣàlàyé kí ló ṣẹlẹ̀ gan-an. Can you imagine? Kí wọ́n máa sọ fún mi wípé táwọn bá fẹ́ bá mi ṣe nǹkan ká máa ṣe flesh to flesh. Kí ni èdè tí mo mọ̀ lára? Mo lè ti rò gbọ́dọ̀ pé mi ò nílé continue. Jọ kí ni big deal ń bẹ̀? Kí ló wà ń bẹ̀ tán bá fẹ́ ṣe bẹ́ẹ̀? Wọ́n bá dẹ̀ ṣe tán wàá dẹ̀ lòògùn. Normal thing ni now. Tó dẹ̀ mọ̀ pé màá yìí ló máa fún ẹ lówó tó jù nínú gbogbo àwọn tó ń kó. Kí ló dé tó ń ṣe báyìí? I don't understand you at all. Wà understand mi later. Ṣorí èmi ti pinnu wípé anybody wọ́n máa ṣe flesh to flesh pẹ̀lú mi. Ó ń láti jẹ́ wípé ọkọ mi ẹni tó fẹ́ fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó. Nìkan ló lè bá mi ṣàjọlòpọ̀ láì lo nǹkan kan. Ṣó ti gbọ́ mi? Àǹtí Oyin. Jẹ́ wa òkú. Ẹ kú jọ́ mẹ́ta. Máa ga ọ, ojú wa ṣe fírífírí ó máa tó jọ́ mẹ́ta kan. Bọ́ọ̀ kí ló ṣẹlẹ̀? Ṣé travel ni àbí? Ẹ wo, òkè bí ni ò já rókè ọ̀hún. Ọlá àjẹ́ kó jẹ́ gbọ́ ẹ̀kọ́ tó. Àwọn kan máa wá mọ́mì wá lọ́sùn ni. Àwọn wo ni? Wọ́n ní pé mọ́mì jẹ wọ́n lówó. On the look of things, wọ́n yẹ sọ̀rọ̀. Ó dà pé owó tí mọ́mì jẹ wọ́n pọ̀ gan. Wọ́n dẹ̀ ṣe sọ̀rọ̀ ní pé táwọn bá máa padà wá gba owó yẹn. Ìfà wàhálà lè ṣẹlẹ̀, àwọn lè fìjà gbowó yẹn ní tìǹà lè ṣe láti owó yẹn gbà. Ṣé gan-an mo dúpẹ́ ṣe rí ó ti yé mi ní ìbàdàn ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. Are you come out? Baby! Stop. What happened? Kí ló ṣe ẹ́ tó wà náà? Mo rò pé tí mo ṣe wọnú bedroom yẹn tí mo fi dé padà ní èkó tí mo ṣọ ní. Kí ló ṣe ẹ́? Wọ́n ti Ibrahim sókè ẹ̀dá máa ń kọ́kọ́ rí. So what is that? Mo ti ń bẹ̀ sọ̀rọ̀ yìí ó ti tójọ́ mẹ́ta mo lè rí pé ó fẹ́ tán wọn. Ó ṣàní ìgbà tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Kí ni ẹ̀?
mo sọ fẹ́ pé mo ní ìdòwò mo lè fi ṣe one or two things kó o dẹ̀ sọ ọkàn lórí ẹ̀ wọ́n sọ fún mi ẹ̀sìn pé kí n mo gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè mú inspiration wá mo sọ fún mi the last time pé mo ní ìdòwò mo jẹ̀ rí pé òun sọ̀rọ̀ sí i ò tẹ̀ sọ anything. ẹ̀kọ́ sọ ńlá ṣé torí owó ló ṣe ń ṣe báyìí ẹ ṣé wọ́n ẹ̀ṣẹ̀ mú mi ni. mo ẹ̀ṣẹ̀ mú ẹ̀ ọ̀bọ̀ bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń fọ́n ní sí mi kó má yẹ kó sí níbo mi tó ń da mi sí. oye Kọ́sọ́lá nítorí owó èmi múṣẹ́ ṣe ni mi ò ṣe di òpè jẹ́ fẹ́ ọmọ ẹlòmíì fún ní ṣá èlò lówó tó ń béèrè báyìí. wo ṣórí owó tí mo ní ìdánwò yẹn pọ̀ òun ṣàmọ̀kọ́ tí mo fẹ́ fi ṣe. sọ̀rọ̀ èlò ni ló ṣe ẹyin Kọ́sọ́lá why you like this. Okay, I need 500k. Okay, the same account, have it? Yeah, the same account. So my goal coming charge. Successful. Wow, thank you, baby. Thank you so much. I'm excited. Should we be going for perfection for me? I think the deal is going to be done. Yes, Daddy. Ibà ṣe. Ìbà pẹ́tẹ́ owó. Ìbà pẹ́tẹ́ ẹsẹ̀. Ìbà tó lẹ́sẹ̀ tó dojú délẹ̀ tí òun run. Ìbà ṣe. Ó sọ ìlú ìmọ̀júbà o. Ìbà ṣe. Àjẹ́ ìlú ìmọ̀júbà. Ìbà bà ṣe. Wọ́n ní bómi bá kún omi ẹ̀gọ́rí ọgbọ́n náà. Ìjọ obìnrin bá wọ eyín góòlù wù ọ̀ràn. Ìrẹsì mẹ́ta wọn sáré gẹ́lẹ́dẹ́ tó bòlù dá. Àwọn náà wọ́n pẹ̀jà lẹ̀kẹ̀ o. Ọjà tí wọ́n gbójú sálọ sílé rẹ̀ o. Ọwọ́ balùfọ́ ti gbójú sálọ sóde gbẹ̀yìn. Ẹ̀yin ìyá mi ẹlẹ́nìkan lẹ́rọ́gbọ́n ti dá sí. Ẹ̀wà lọ́gbọ́n ti dá lọ́jọ́ kìíní àná. Tẹ́kù ké bí eku, táyé ké bí ẹyẹ, tọ́mọ èèyàn pọ̀n bí ọmọ èèyàn. Ní mo fẹ́ kẹ́ bá ń bá oyin Kọ́sọ́lá máa dùn ní dábàá yìí. Kẹ́kọ̀ọ́ ké bí eku fún báyìí o. Kẹ́yọ ké bí ẹyẹ fún báyìí. Tọ́mọ èèyàn pọ̀n bí ọmọ èèyàn. Ẹ̀kú ní bẹ lọ́nà ìkórè ìwéré. Èrè ní bẹ lọ́nà ìkójọ ìwìrì pàtà. Ìṣekú ìsàdí ní bẹ lọ́nà ìkóyọ gẹ́ẹ́rẹ́ fún. Eruku ọ̀nà ni kò pé kọ́mọ lọ́nà ọmọ ni. Ǹjẹ́ ọ̀bàràká ó yẹ kábí lọ́dọ̀ fún. Oyin Kọ́sọ́lá ẹni tó bá ní okun aṣáájú ẹkún ẹni tó bá ní ọrùn aṣáájú ẹrùn ẹ̀rọ bí ẹkún ló máa ṣe wọ́n o orí ẹ̀ ò tún gbàbọ̀dẹ̀ mọ́ o orí ẹ̀ ò gbàbí mọ́ o bẹ́ẹ̀ ni ó rí. Oyin Kọ́sọ́lá máa dùn ní o ọ̀yà gbé alẹ̀ kó dìde kó sáré tètè kó rọ̀ wá bẹ́ẹ̀ kó wá jẹ́ mi ní òtè mi bẹ́ẹ̀ yìí o. Mo ní ọ̀bẹ́sẹ̀ òkèèyàn kílẹ̀ adéhàfún kò ṣẹ̀kúrú èyí tí í ṣe yeye kókó lọ́jọ́ wọn ní lọ ìfáànà jèjìgbò mẹ́kùn wọ́n bá sán péré láyé. Oyin Kọ́sọ́lá máa dùn ní o ikú ti rí ẹ kété àìsàn ti rí ẹ kété àrùn ti rí ẹ kété ìwọ ti dọmọ kú lónìí ikú kò tún ní ẹ pamọ́ àrùn kò tún ní ẹ ṣe mọ́ gbogbo kú àtàrùn tí ọba ṣe ó ti dorí àwọn ọ̀tẹ̀ wọ́n wà fún alẹ́ gbẹ́bọ náà lọ sí igi olúwéré àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ ibẹ̀ náà ni wọ́n ti gbẹ́bọ náà tẹ́bọ náà ti fín ibẹ̀ náà lẹ́bọ náà ti dà bẹ́ẹ̀ ló ṣe máa rí ọyá gbà. Òsè! Ohun kan náà. Òun la gbé ké. Òun làlùkò ń fọ̀. Òdìdẹrẹ́ nìkan. Ní kéde ní mẹ̀yà ló tún bẹ̀. Ọ̀yẹ́yẹ́. Àti ìyàwó olùyẹ. Ọ̀yẹ̀kú òwúyẹ̀ lórí wa o. Àti báwọn àìládìrẹ ìrànà. Why na ibo ti ma ṣe léyìí why? Ṣé mo ní mo ní pẹ́? Why na ibo ti ma ṣe àdúró kó tó tó yìí? Ṣoṣo pé nǹkan tó ń sọ fún wa nǹkan táàbúrò fi ẹsẹ̀ sọ fún ẹ ni. Ọlọ́run bá lọ́wọ́ nǹkan táwọn ṣe ń sìn. Nǹkan tó kàn dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé ká ní mo mọ̀ pé kò fò ṣáná lẹ́ni tí mo tẹ̀lé láti jọ yìí. Ṣé màá waste time? Káàtì wa gbà wípé lóòótọ́ àbúrò ìyàwó ẹ̀ sọ̀kọ̀ báyìí fún un. Ǹjẹ́ ìwọ confront ẹ̀? Ṣé o confirm wípé ọ̀rọ̀ tó sọ fún ẹ yẹn òótọ́ ni? Of course I confronted her. I did. Kò lọ́wọ́ sọ. Inú facial reaction ẹ̀ gan, ó sọ pé òótọ́ nìkan tó sọ pa ẹ̀. Sọ̀rọ̀ bá wá rí báyìí, sórí alágẹmọ ó ti bímọ ìtàn. Àìmọ́jọ́ owó àkùsọ̀ wà alágẹmọ.
ó ti kìwọ nìkan sí wàá tún èrò ara ẹ wàá tún pa. Yes. Ọládayọ̀, ìwọ náà bó ṣe rí báyìí sí torí pé nígbà tó ronú mọ́ gbogbo ẹ̀ ló ti change gbogbo ẹ̀ ti rí jọ́mjọ́mjọ́mjọ́m ìwọ náà wo lóòkè ń sìn. Thank you jàre tó mi ká dúpẹ́ fọ́lọ́ tí èèyàn bá nírú ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ tó bá sọ pé òun ò léèyàn àwọn tó wọ́n lè léèyàn wọn láéláé o àìní mi dẹ̀ dùn tó pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣe tó máa ń bá mi sọ àwọn ọ̀rọ̀ náà ni mo ń tẹ̀lé òun náà ni ló jẹ́ kí inú mi dùn tí mo fi wá sí bílẹ̀ níbi kí n wá sọ mo ní gist fún ẹ mo lè gbé gist yẹn kì í ṣe ọ̀rọ̀ ìfò. Are you serious? Ọlọ́run ti ṣe àwọn obìnrin kan fún mi tí a dẹ̀ ti bá ìfẹ́ wa débi pé a ti ń plan introduction nígbà tí a fẹ́ ṣe wedding. Ṣòfin nǹkan tí mo sọ fún ẹ tó bá ṣe ṣe ra ẹ tó bá ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ ọmọ ẹ máa wá ẹ lẹ́yìn èyí wọn náà rẹ sì ṣẹ́jú mélòó sí aṣáré rẹ lòmí lẹ́tí plan wedding ni anyway ìgbà wo ni date wedding? Àkọ́kọ́ fẹ́ ṣe introduction ìjọ introduction yẹn láti ṣe máa fún wa ní date wedding gbogbo ẹ̀ lọ́nà láàrin ìrìn àti àwọn plan pé next 2 months ṣe. Àwọn nǹkan kéékèèké tó báyìí kí èmi náà lè ṣe máa ṣe ní time wedding then náà dàbí bá ti tó kù sọ fún mi kó jẹ́ kí n gbọ́ then yàtọ̀ sí yẹn mo máa fún ẹ ní ẹ̀gbọ́n mi ló máa wá ṣe chairman of the day lọ́jọ́ yẹn ẹ̀gbọ́n mi tó ní bíbá yìí ọmọ náà ní gbogbo ibi tá a wà yìí tọ́jú gbogbo bí. ọmọ náà ní tẹ́ ẹ. Wonderful friend ilé tí mo wá wá ìṣó ní báyìí mo máa mú jẹgbẹjẹgbẹ. ó yá jẹ ká. ibi ìlú fún ẹ̀ náà very pretty. Mo ti sọ wípé kọ́ wá jẹun, ara máa lẹ̀ ṣe ẹ̀ka ńlá o. Mo ti sọ wípé kọ́ wá jẹun. Mi ì fún ẹ jẹ, olóòtú kòkòrò ni ẹ. Mi ì fún ẹ jẹ. Ẹ wọ́n jẹ, ẹ wọ́n jẹ. Lójú kọ́kọ́, ó ti jọlá. Báwo ló ṣe máa mọ wèrè? Ó ń ṣe wèrè. Ẹ̀bùn ẹ̀wọ̀n náà ní ẹ̀bùn ní ẹ̀bùn. Eléyìí tí wá ya wèrè báyìí. Ṣé èyí ṣe wáyé? Ibi tó bá fi sí, kò tó jẹ́ èèyàn bó ṣe wáyé. Kí wájà kò ní wàhálà bó ṣe wáyé. Ibi tó bá fi sí ti máa bà. Táwa ló lè ṣe tó wá lè sọ di wèrè. Wo olúkálukú ló lágbélébùú tí àgbélébùú tí olóhùn ti ń gbìyànjú. Ẹ̀bùn ya wèrè. Ẹ̀bùn ọlọ́mọ mà jẹ́ kí èèyàn ṣe èèyàn tí ò ní dáríjì wá o. Àmì o bóun ṣe yọ títí ẹ̀ òun ló ti ń gbé yẹn. Ilé máa kí mi tí ilé máa kí mi tí báwo ni? Kò lè jẹ́ mọ́tò wa mẹ́. Ọ̀gá mi ti advice ti lè fẹ́ fún ẹ. Sórí alágẹmọ tó gbọ́ ṣáṣá èkó ń pa. Bìlẹ̀ntà sí ọ̀pọ̀lọ́ tó ń gbé rẹ̀ sẹ́lẹ̀. Sórí gbogbo àwọn ọmọ olówó yẹn, wọ́n máa ń gbé pa àwọn tálákà, they are gold diggers. Wọ́n máa ń gbélé pé wọ́n fẹ́ obtain wọn. Òun ló gbọ́ gbọ́dọ̀ lò wisdom ẹ̀. Òun mọ̀ bí wàá ṣe play game kó má di pé wà á rí get last. Èmi rí lè pé a ní láti tún máa sọ̀rọ̀ náà kó máa ní because nǹkan téèyàn bá jí àfihàn kì í pẹ́ lọ́wọ́ yẹn òun fúnra rẹ̀ ti mọ nǹkan tó jọ orin tó jàjà rí obìnrin tó wá dúró tó dẹ̀ tó mọ̀ pé ọmọ olówó ni òun náà ní fẹ́ lose the opportunity para yẹn ń gbọ́ ó ní fẹ́ dọ́wọ́ rù àdúrà táwọn máa gbà ní pé kẹ́sù ṣàmàyà àwọn méjèèjì tèmi dẹ́ni báyìí pé ṣó ní yàrá. táǹtì ni wọ́n
ní ìdèmí náà ọlọ́run ló jẹ́ pé èyí tí mo tún ṣe ó tún jẹ́ àwọn ọmọ òun bá sọ pé òun fẹ́ rí ẹ̀yìn méjèèjì láwọn ìwà tó báwo ni ìjẹ̀fọ́ káṣí àwọn àgbàgbọ́ mọ́. ìbá o gbọ́dọ̀ mọ́ lálẹ́. kò sí wàhálà kò sí wàhálà. ṣé wọ́n lo nílé tó ń ṣílẹ̀ kù? ìwọ lo nílé tó ń ṣílẹ̀ kù? Ọlọ́run bó àbá wa rẹ̀. Àǹtí ẹ bá mi dúpẹ́ ara mi ti yá. Ẹ̀rù bà ẹ́, ẹ̀rù máa bà ẹ́ nítorí pé o ti ní ìgbàgbọ́ pé àbúrò ẹ ò lè rí ìgbàlà. Oyin, Bíbélì sọ wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bóyá fẹ́ jáde kúrò lókọ̀ọ́dún. Oyin, kí ló mọ̀ nípa tó ń ṣe àbúrò? Olùsọ kí ló wá fẹ́ mọ̀ ń parí gbogbo nǹkan tààrà gbogbo bá a ṣe ṣe òun ló ṣe láàkókò rẹ̀ tó ń wọ́nà owó jáde. Màmá ohun tó yé yín lẹ sọ ẹ. Mami wọ́n ní tí ó bá nídìí iṣẹ́ ìdílé iṣẹ́ nítorí pé mo fi àṣírí sí ẹ ní ọwọ́ ló ṣe wọ́n ń gbọ́ mi dáadáa. Àṣírí tí mi ò fi sọ́wọ́ màámi mo wá fi lé wọ̀ lọ́wọ́ mo ní kí n fò kí n ṣó jọ sọ fún mi ṣé wọn kì í ní ẹ lábúrò wọn kì í ní ẹ lọ́mọ ìyá ni mo ní ẹ. Bàbá ó ti dá ọ lójú ni. Ẹ má bínú àwọn àlejò kan ní bẹ́ẹ̀nù yẹ̀wò ni ò jẹun pé ó wọlé wọn sì fẹ́ kí ojú méjì ráwọn kan bá wà wọn wá ṣé ò sí olórí kọ́rẹ́ lọ. Bàbá ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín bí yóò bá ń lépa ìlú mi tó bá ní pé kí n mú iṣu ẹ jọ̀ọ́ bàbá irú ẹni bẹ́ẹ̀ kí lè lè bá mi ṣe fún. àbẹ́yàn bá dúró rẹ̀ wò aṣọ bọ̀ lọ́rùn rẹ̀ ta lólúwa rẹ̀. Bàbá ìṣeun bí bá wọn ti níjọ́ sí tẹ́ ẹ sọ àwọn àṣírí ọ̀rọ̀ kan fún mi tẹ́ ẹ ní etí kẹta ò gbọ́dọ̀ gbọ́ o ṣàìdédé ni mò ń lọ pẹ̀lú àbúrò mi o lábá pàdé lórí burúkú bàbá táyé ẹ̀ ti ta bàbá ológogoro ló bá dá wa dúró ló bá ní ǹjẹ́ ìwọ ṣé o jẹ́ mọ̀ pé o lè rógo lò mọ́ mo ní ha ní ọ̀rọ̀ tí bàbá sọ fún mi wípé kí n fi sọ́wọ́ sí mi kí n má fi jẹun òun ni bàbá burúkú yìí ń sọ lójú àbúrò mi mo bá wò sùsùsùsùsùn mo wo bàbá náà títí mo bá ń kẹ́ kí ni ká ti ṣèyí sí ṣó yẹ kábúrò mi gbọ́rú nǹkan yìí níbi tí mo ti ń sunkún bàbá àbúrò mi bá ní àtẹ̀yìn kí ni nǹkan tó dé kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe rìn ìyá àbúrò mi yìí náà kẹ̀dẹ̀ ní bàbá mo ti rí bí ẹnì kejì mi mo bá wò rí pé èèyàn kó ló ṣàníyàn máa fara tì ǹjẹ́ òun tó jọ mi yá mi ó dà nǹkan báyìí ló ṣẹlẹ̀ fún para tó máa dáhùn tó bá ní mo ṣe máa ṣe irú ẹ̀ bàbá kò pẹ́ kò jìnnà o àbúrò mi bá ní kí n fọ́ kí ni ìṣòro ó ní gbogbo ibikíbi tí n bá mọ̀ ó ní kí n máa lọ ó ní gbogbo ibikíbi tí mo bá mọ̀ tí mo lè sásàlá ẹ̀mí mi fún ó ní kí n máa sá o mo bá wò wípé kí lèmi àti ẹ̀jọ́ ń fà tó bá lè mi ò èmi tí mi ò rógo lò ọ̀rọ̀ yìí pọ̀ débi wípé
ó gbomi jẹ lójú mi. Ẹ dúró, ṣé ṣe pé bóyá nǹkan kan ń bẹ láàrin ìwọ rẹ̀ tó jọ bí nǹkan kan tó mú jà dání? Bó ṣe ń bí mi nìyẹn o, èyí tó jẹ́ ọkọ mi, ọkọ àfẹ́sọ́nà mi tó ti ṣetán àti fẹ́ mi, tí ìrìn àjò ìgbéyàwó wa kù oṣù kan péré, òun làbúrò mi sọ fún mi pé kí n fò kí n nìṣó lé lórí. Ó ní ńlá àfi tóun bá fẹ́ ni. Ó ní tóun ò bá fẹ́ lójú mi, ó lóun máa fẹ́ lẹ́yìn mi. Bàbá, ṣé ẹ̀rí páyé mi ti bàjẹ́ báyìí? Ìyún pọ̀. Bàbá, ṣé ẹ̀rí pé tèmi ti wá padà ta báyìí? Ọ̀rọ̀ àbúrò mi ò yé mi mọ́ o. Tí bá ní pé kò ní ṣe é, tó bá wá padà ṣe ń kọ́, màmá padà fi ilé ayé sílẹ̀ màlẹ́. Ó ní mo ṣe sáré wá bá yín kẹ́ ẹ gbà mí torí jà yìí pọ̀ láàrin èmi àti ẹ̀. Oyin Kọ́nsọ́lá, ọgbọ́n wo ló wá lò pé a lè dá ọ̀nà olórúkọ a lè gbà lórí rẹ̀? Torí bí n bá ní kí n dára nù mi bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ ibi tí ń bí mi nú, ó ṣeé ṣe kí ìdájọ́ mi ó fẹ́ le púpọ̀. Kí ni ìwọ rò pé mo lè ṣe fún ọ kí n fi ràn ọ́ lọ́mẹ́? Bàbá, ẹ wo gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá wọ̀ pé lè ṣe tẹ́lẹ̀ fi jẹ́ kí àbúrò mi mọ̀ wípé ẹ̀gbọ́n ni mo jẹ́ fún ẹni tá bá dé bá alábàáwọn ni bàbá àwọn oníkẹ́ bá mi ṣe o. Ẹni tí ó ṣẹlẹ̀ ni pé mi bá ní ń pa ìwọ̀n ẹ̀ dá àní ìyàwó tán ájò máa ṣe gángan ọpọlọ rẹ̀ ò ní pé débi tí ó lè sọ fún èèyàn kan àbí méjì gbogbo tójú rẹ̀ tó ti ní mọ́. Bá ẹ wo ìtẹ̀sán yín kókó wọn kọ́ mi òun ní yọ ọ̀tọ̀. Ọyí ṣé pé ìwọ lọ yàgò rẹ wẹ̀? Ìwọ lọ yàgò rẹ wẹ̀? Oyè ọtí ṣàánú mi, ó ṣàánú mi, ẹni méjì péré. Ṣébí ọlọ́mọ yẹ ìyá ọmọ bàbá sí ìlú òde ni olùsọ. Abẹ́ ìwọ gbà mí àbí abayé àti tọrọ ẹgbà mi o. Ẹgbà mi o. Ó ṣe yìí tán fún mi. Oyè ọ̀sẹ̀ yìí tán fún mi. Oyè ọ̀sẹ̀ yìí tán fún mi kí ni mo ṣe tó tọ́ yìí o. Mami, nǹkan tó jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe, ó ní wípé èmi tí mo pé mi ò ní òògùn wọn, mo lè wá bò wípé kàkà kíkún má jẹ sèse, àyà fi ṣàwàdà mi. Tóun náà bá ya wèrè kó pọ̀ jù. Ọba wa sọ mi sí òun ayé. Ọba wa sọ mi lè fọ́. Màmá, ẹni sùúrù, òun ti gbà. Ohun tí ò yé ẹ, ó pọ̀ jù tó yé ẹ. Bíbélì sọ wípé nígbà tí ènìyàn sùn, màmá, ọ̀tá rẹ̀ wá, ó sì fẹ́ èpò sí àárín àlìkámà, ó sì bá tiẹ̀ lọ. Kí ló fún wọn nígbàgbọ́ pé ògo tí wọ́n sọ pé o ò ní rí lò yẹn pé o ò ní rí lò? Tó o bá gbàgbọ́ ni. Bíbélì wípé bí wọ́n bá gbàgbọ́ bí kóró mustadi, màmá, kóró mustadi, ìwọ yóò pàṣẹ fún àwọn òkè, wọ́n sì wó lulẹ̀. Ṣùgbọ́n torí pé ò ní gbàgbọ́ ni, ó ní wọ́n ṣe mú ọ̀rọ̀ àbúrò ẹ sọ́wọ́ tó fi wá sọ́dí ọ̀tá ẹ̀. Ìfẹ́ tó wà láyé ló fẹ́ dàrú. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀jú méjì lọ́wọ́ ìyá rẹ̀. Màmá, ó ti yé mi. Ohun tá a máa ṣe, Ọlọ́run máa kọ́. Ẹ já wọlé. Ẹ já wọlé. Àǹtí, ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo nǹkan tí mo ti ṣe fún yín láti jọ ẹ. Ọmọdé ló ń ṣe mí. Ọmọdé òde lè mọ̀ kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹjọ́. Ká ṣàdúgbò fún ẹ. Ṣé bí mi náà nílé mi? Ọlọ́run ti bless mi. Ohun oṣù méjì mi. So kí wá nìkan tí mo ti fẹ́ máa gbé sórí ẹ̀mí? Wọ́n má wọrí àbúrò wọn máa ṣe tiẹ̀. Káṣá máa ṣe dáadáa. Come in. Bọ̀dá mi, ẹ káàsán sá, ẹ kújọ́ mẹ́ta. Ìyàwó mi. Ẹ káàsán wà, ẹ rábà, ẹ dẹ̀ kú tọ́jú bọ̀dá mi jù, ẹ pẹ̀lẹ́. Bọ̀dá mi, ọ̀rẹ́ mi tí wọ́n fẹ́ ṣe wedding yẹn ni, wọ́n náà fẹ́ invite yín, òun ni mo ní kí n mú wọn wá fún kán lè fẹnu ara wọn ṣàlàyé. Ìyàwó mi. Ìpínlẹ̀ ó wá sọ fún wa kó mọ́ wa ná wa bọ́. Kò kí ṣe ìyàwó mi o, ọ̀rẹ́ mi wà. So mo kàn fẹ́ invite mi kẹ́kọ̀ọ́ jẹ́ one of our guests ní wedding tí mo fẹ́ ṣe torí ẹ̀ tí mo ṣe wà ní sáà.
Àwọn kọ́ ni ìyàwó yín oyè mi pẹ̀lẹ́. Níbo lẹ tí wàá fẹ́ ṣe Èkó ni àbábújá? Èkìtì ni. Èkìtì lẹ ń kó wa lọ. Ṣé Èkìtì yóò wá jìnnà jù? Ṣe mọ̀ pé ibi tí èèyàn bá ti fẹ́ fẹ́ yàwó ibẹ̀ lèèyàn ti máa lọ ṣe ìwẹ̀bì, so ọmọ Èkìtì ni ìyàwó mi, so Èkìtì ni láti fẹ́ ṣe gbogbo ẹ̀fẹ̀tì. Ẹ wò kò sẹ́sí bí tẹ sọ pé ẹ̀ ń lọ tá à ní tẹ̀lé. Òun aṣọ̀rẹ́ ẹ lálejò. No sir, ẹ má bínú sir, àwọn ibi tí mo ṣe fẹ́ yàwó pọ̀. Ó ṣe pọ̀, ìyẹn náà tún yé mi. Ẹ máa tijú gan o. No problem sir. Ẹ ṣe kọ́ sir. Ó dàbọ̀dá mi. Ok, ẹ tẹ́kẹ̀ ẹ̀gbọ́n ọlọ́run amọ́jọ́rò. Àwa náà ti mọ̀ pé ọ̀rẹ́ ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Àbúrò rí bọ́ ṣe bẹ̀rẹ̀ introduction yẹn. Mo sọ̀rọ̀ pé sísá tí mo kọ wálé lè ní.